Okay. Jẹ́ kí baby mi dé. Okay, sir. A lè book. A lè order papọ̀. Yes, sir. My baby. You are welcome. How are you? Fine. Chief, mi wá síbí báyìí láti wá bá yín sọ̀rọ̀ méjì ju ọ̀rọ̀ kan lọ. Ojú ẹ yìí ò fine sí mi now. Ó kọ́rẹ́ lọ́wọ́. Ó kúkú bùkú lọ́wọ́. Now, Chief, ṣé mo pé you have a very beautiful wife. That's like. And ṣe question kan dẹ̀ wà tí mo fẹ́ bi yín. Bóyá máa lè ní dáhùn sí question yìí. Am I down sí now? Pé tójú kòkòrò ẹ̀yin ọkùnrin ṣe pọ̀ tó báyìí lọ. Ẹni ọ̀nlẹ̀ báyìí. Ẹ máa dọ̀kan láàmú káàkiri ìgboro. I love you. Nǹkan tẹ́ ìrànjúmọ́ yẹn, tẹ́ ń tẹkọ̀ létí lọ ṣoko tó lọ wá yẹn. Ó wà ní téńté àpò ṣoko tó yín báyìí. Tí ẹ ò sí lára. Ẹ má bá mi sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá fi ìyàwó yín sílé, ìyàwó yín tó bí odidi ọmọ 3 fún yín, ẹ fi sílé. Ẹ máa lé ẹgbẹ́ ọmọ yín kiri àdúgbò. Báwo lẹ ṣe rò kó máa rí tí ọmọ yín bá mọ̀ pé ẹgbẹ́ òun lẹ ń gbé kiri? Inú ẹ máa dùn ní àmọ́ pé bàbá òun wà ń tàn ní. Táwọn ta ni? Ẹ pẹ̀lẹ́, Chairman Town Council. Ẹ wo mi wá síbi àwọn bàbá yín sọ owó ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Ayé ibi òkò tó oyin. Ẹnugbẹ́, kí ni reason tí ìyàwó mi fi gbé oúnjẹ wá láti àná tó dẹ̀ sunu mọ́tò mọ́jú? Mo gbìyànjú kí bí ṣe dé tán páàkì. Èmi àti wọn ti fi sọ̀rọ̀. I'm asking you for the last time. Kí ni reason tí ìyàwó fi gbé oúnjẹ wá láti àná tó wá refuse láti gbé bọ́ síta? Oúnjẹ tó wà mẹ́yẹn. Next time sí nǹkan tó ṣẹlẹ̀ bá tún repeat rẹ̀. Nígbà mi dáríjì torí Ọlọ́run. Ọmọdé ló ń ṣe. Wàláhì ọmọdé ló ń ṣe kò sí. Obìnrin lẹ́yìn. Ṣé obìnrin ni? Ṣé bẹ́ẹ̀ làwọn ọkùnrin dájú tó báyìí ní? Michael ò dájú. Ọlọ́run kò dájú. Mi kàn mọ̀ bí ọ̀rọ̀ ẹ̀yin àti ẹ̀ ṣe wá rí báyìí ni. Michael ń ṣèyàn bẹ́ẹ̀. Ẹ wò, èmi ni kẹrù. Torí Ọlọ́run torí ti tẹ̀lé ẹjọ́ ẹ bá mi dáríjì. Michael ìjọ ó dájú ó má kó ìjọ. Ọkùnrin fúnra o. Ìfúnra lóògùn àgbà. Obìnrin fúnra. Tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ ẹ̀dí látẹ̀ka ọ̀yàn kí lọ sọnù kí ló bọ̀ sọnù bẹ́ẹ̀ kí ló ń wá. Bá mi ìgbáradì kan ni mò ń ṣe ìpalẹ̀mọ́ fún alẹ́ yìí ni mò ń lọ bá mi. Gbáradì kí ni? Bá mi ìdíje kan la fẹ́ ṣe ó dẹ̀ ti wọlé tán òun ló ṣe ní ká wá ṣe ìgbáradì lálẹ́ yìí. Ẹ fẹ́ ṣe díje lálẹ́ yìí lọ wá ń lọ lọ ń bọ̀ ló ń ṣèpalẹ̀mọ́ ọ̀jẹ̀wọ́ bí ọ̀n bá ń lọ àwẹ̀ kọ̀sọ́gbọ́n tó lè gbọ́n o ayé lọ bá mi o sọ bí ọ̀n bá ń lọ. Bá mi mo ṣàlàyé tán fún yín pé kí ni. ìgbáradì lásán là ń fẹ́ lọ ṣe ìdíje tí mò ń sọ ń pa ẹ̀ ó ti wọlé tán ní kò pẹ́ wò mọ́ yìí kò sásìkò ní púpọ̀ wò fún yìí wa mọ́ bá mi. ní wò yìí máa lọ. Báyẹn ṣe. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ ń bí o. Ta ni o? Èmi ni o, bàbá Tẹ́níọlá. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Ẹ dákun. Ṣé o sí? Kò sí. Tẹ́níọlá mo wá bò. Tẹ́ni. Tẹ́ni ò sí ń bí. Ìgè ńkọ́? Ṣé o sí? Kò sí. Bó nìgé wá? Ẹni tó bá ṣẹlẹ̀ ní ẹ sọ ó wà. A ní bó nìgé wá ẹ pè gé jáde. Ìgè wà. Mo lọ wà. Wà nù ilé. Ẹ pè gé jáde. Kí lẹ ló ṣẹlẹ̀? Ìgè ọ wà nù ilé. Òun Tẹ́níọlá ó yẹ wọ́n ti wà ń bí kan báyìí.
wọ́n ní àwọn ní ìgbáradì kan bì kan òun àtàwọn àgè òun sì á wà lé mo ní Tẹ́níọlá wà lọ. irọ́ o. ẹ pè jáde. Ige. 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 Samiat, kí ló rí sí? Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ náà ni. Tí mo bá ṣe fẹ́ báwo? Mo ń sọ̀rọ̀ tí ó múnú mi dùn tó wà lọ́kàn mi ní bí mo bá ṣe fẹ́ ni. Why would you say that? Samiat? Kò sí nǹkan kan. Kí ló dé gan? Ẹ bẹ̀rẹ̀ o. Kò possible kó má sí nǹkan kan. Lẹ́nu ìgbà yẹn síbi tí mo ti gbà kọ́ ṣe bá jọ ń dàpàrà kan tó débí ni mo lè gbà kọ́ wọlé ń send everything dey change. Samiat. Mo ní kò sí nǹkan ṣé tó ti bẹ̀rẹ̀ ṣé tó jẹ́jẹ́ mi ni máa jókòó tá a máa tọwọ́ bolúwẹ̀ lẹ́nu o tó bá yẹ tó ṣe àìráyé ni mí lára mo béèrè pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ó dẹ̀ tọwọ́ bọ̀ mí lọ fò tọwọ́ bọ̀ mí lọ ó dìgbà tí bá bì ní kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan àbí èèwọ̀ ní kò bá lọ́ mí fún kò ní kí n máa sọ̀rọ̀ tipátipá nǹkan bí wà bẹ́ẹ̀ ni. ṣá post ìbínú sí ẹ látòrí fóònù àbí bákan tí mi ò mọ̀ àbí ṣáájọ rẹ́rìn débi yín sì ń kọ́ ni kí n má gba phone call kí ló go wrong. inú mi náà dùn ipò wọ fara ẹ ló fi ẹnu ara ẹ sọ ipò ṣe kó má gba phone call ni ṣé o gbọ́dọ̀ dáadáa tó jẹ́ ṣe lórí fóònù àbí tó ní pé bó dákẹ́ mi sọ̀rọ̀ gbogbo dáadáa tó jẹ́ ṣe lórí fóònù tó bẹ̀ sọ tó ní I love you tí wọ́n náà sọ pé same here tó sọ pé I care about you wọ́n náà dá ló I care too ó rò pé mo gàn mí ìgbọ́ gbogbo tẹ́ ẹ̀ sọ. sorry tí èèyàn bá ti gba consent tó bá ti ní same here or I care too then nǹkan tó sọ ní other end ni I love you àbí no you got it all wrong. Samiat ẹni tó ń bá mi sọ̀rọ̀ pé orphanage òun àwọn ọmọ tí ó ń lọ síbẹ̀ òun take care àwọn inú òun dùn bọ́n ṣe ń take care àwọn and I said same here èmi náà care fún wọn too I care as well. nǹkan tí mò ń sọ ní aládàdìbò tí ṣé mo gọ̀ ni but you know I'm not dumb you know I'm not an idiot I'm not stupid and that is the reason tó ṣe fẹ́ mi. Me ṣòpònú náà mi ìgò rárá. Like to get things I'm not getting things out of proportion kọ́kọ́. I'm not getting things out of proportion. Tó bá yẹ pé lóòótọ́ ipe I love you àwọn ọmọ ló sọ pé I love you fo yes wọn náà ni I love the children too o or I care about the children too o o ní sọ same here
ó ní sọ sí kò ní ẹlẹ́dìtì láti là mọ́lẹ̀ kò sọ bó ṣe yẹ kò sọ ó ní máa pẹ́ kọ́nà kiri kò máa pẹ́ kọ́nà orí burúkú kiri. children tí mo dẹ̀ yọ owó lè bá mi fọkàn fi children yẹn. bó máa bẹ fọkàn fi jẹ́ kó tiẹ̀ lé kó lé bí sàtẹ́dọ́lá kò lé tó bá ti dijọ́ mi èmi náà máa sọ I care to fáwọn nǹkan èmi náà máa sọ I love you too fún wọn àwọn bó ṣe rí lára. Sami àti mi ò prepare fún gbogbo tó ń ṣe ní eré at all. àwọn soccer scouting agency tí mo sọ fún ẹ ọmọ wa sọ́dọ̀ wa next week. Okay. ṣòro tí wọ́n fi lè wọ feeders team wọn lásán wọ́n máa gbà tó £10,000 weekly. ṣọmọ etí yẹn jẹ́ ní náírà ṣá. At least nísìnyí wọ́n máa share pounds bíi 400 and above ṣá. Come on, that's a whole lot of millions in naira. Okay. Everyone might change, man. Everything might yàtọ̀. I'm a kúrò ní Nigeria, you know. I lọ sílùú ìyá Charlie. I lọ gbé ní Central London. Ṣorí nightlife London. Ó máa dùn mọ́ ẹ̀gọ́, ó máa boss brain, ó máa kó wọ́n tó like, ó máa jó. Okay. But kò jogun mi sọ fún wa wípé a gbọ́dọ̀ máa ṣe training very hard, as in back to back training. Táwọn pípín yẹn máa fi dé. Má bínú o. Àwọn scouting agency ti Ghana tó send email sí lọ́jọ́ yẹn kọ́. Wọ́n máa ti responding to wọn. But babe, tí máa fi lè join àwọn people tí mo rí. Oh my God. Life wa máa change. Gbogbo nǹkan máa yàtọ̀. A máa ní owó lọ́wọ́. A máa bẹ̀rẹ̀ sí ní invest lórí gbogbo nǹkan tó fẹ́ ká invest lórí. Okay. Oh God. Oh, bá mi rí dream yẹn. Ṣé rí dream tí mo rí yẹn? Oh bright, future yẹn bright gan. Táwọn people bá fi lè mú mi lásán. Màmá ní ìgbéraga. Ha! Màmá ṣàkọ o. Màá bẹ̀rẹ̀ sí ní ṣàkó sí gbogbo àwọn tó ti rò mí kan tó rò pé ọbẹ̀ yóò lè jẹ́ nǹkan kan tó ti fọwọ́ rọ̀ mí dànù. Ọmọdé tó ní tó ń bá dàgbà. Bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ kò sí nǹkan tẹ́ anybody lè fẹ́ anybody ṣe. Èmi oh God. O ti máa ń lẹ́nu jù. That's the only problem I have with you. Wá tí èṣì ní sùúrù wá jẹ́ kó mú ẹ ná. Èmi lẹ́nu. Ò ń lẹ́nu. Mo ní ẹnu. Ó lẹ́nu ṣọ́ọ̀tì mú ẹ wo mi sọ pé wọ́n ní mú ẹ o but kan imagine tó bá mú ẹ kí ló máa ṣẹlẹ̀. Wọ́n ò ní choice wọ́n máa mú mi. Wọ́n máa mú mi kò sẹ́ni tó mọ̀ plate omi wọn bá wọn guys yẹn. Kẹlẹ́ kì í ṣe pẹ̀lú fẹ́ẹ̀ náà ní kò sẹ́ni tó mọ̀ plate. Samiat mo ń sọ fún ẹ mi ò fẹ́ wà lálẹ́ ọ̀sán yìí o mi ò lè ro ọjọ́ lọ́sàn yìí o. Èmi ni mo ń rojọ́. Ẹ dá mi lóhùn. Sori Ọlọ́run ni mo fi bẹ̀ this time Ọlọ́run ni mo fi bẹ̀ mi ò bẹ̀ ṣagídí. Samiat mi lè rojọ́. Ṣé máa kókò kúkò wálé wá bẹ́ mi? Má kókò kúkò wálé wá bá mi mo fi Ọlọ́run bẹ̀ ẹni tó ti gbọ́ mo ti sọ ti tèmi fún ẹ. Ìyá ìsá ó tútù bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ nù ó lòun ló mú tútù fa wàhálà rọ̀lẹ́ báyìí kí wàhálà báyìí ó sì dédé rọ̀yọ̀ lọ́rùn ìrẹ̀rú ẹ̀dá rẹ̀ yóò parí. Bit of peace, just little peace. Little bit of peace. So difficult. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bàbá ẹ̀ ni kò bí. Bàbá ẹ̀ ni kò bí. Báyà ni kò tiẹ̀ yé mi. Bàbá ẹ̀ ni kò bá bí ẹ̀wọ̀ àwọn ọmọ kọ́mọ tó lé mo káàkiri títì yẹn. Mọ́mí. Foundation àti body shaper ló ń lò. Àwọn ọmọ wo tún ní í sì? Àwọn ọmọ tó wù wo ni? Ṣé o ń gbọ́? Àwọn ọmọ tó wù wo ni? Onírànì ó ti jẹ́ tó máa jọ tí mo sọ ti pọ̀ jù. Ṣé o ń gbọ́? Just ask her. Ask your mom why I must not have female partners again. Bá mi bílẹ̀ rẹ̀ o. Ọkùnrin nìkan ló ní kí n máa bá ṣiṣẹ́. All my life ọkùnrin kí n máa bá ṣiṣẹ́ kí n má bomi ṣiṣẹ́ mọ́. Kí ló ní rẹ́nu yẹn? Kí ni ìṣòro ẹ̀? Lójú ti ìṣòro mi ni wàhálà ẹ̀ pọ̀. Wàhálà ẹ̀ pọ̀ tó lọ sí bàbá ẹ̀ nìkan lọkùnrin tó ń ṣe bísínẹ́sì ni. Tó fi jẹ́ pé 97% àwọn obìnrin àwọn tó ń bàjẹ́ bísínẹ́sì obìnrin ní gbogbo wọn tó fi ṣiṣẹ́ ni. Tó fi ṣe nàgbà oníṣekúṣe lójú dúdú. Ṣé o gbọ́ ṣé o ti ń gbọ́ nǹkan tó ń sọ? Ṣé tí mo bá design proposal ṣé mi ni máa gbé lọ? Ṣé gbogbo abẹ́lé àmọ́ ìpè obìnrin máa appeal láti push proposal? Tó bá push proposal ibẹ̀ ni mo ti ń ro oúnjẹ jẹ àti jẹ yẹn ni wàhálà tí mo ní sí. Àbí àti jẹ ni problem tí mo ní pẹ̀lú ẹ̀sìn.
o ṣe ń jèrè o ṣe ń ṣe ni kó bá mi bá sọ̀rọ̀ má bínú pé lè ṣojú ẹ bá mi bá sọ̀rọ̀ ó ní ẹ o. àwọn ní kẹ́ bá sọ̀rọ̀ ẹ ṣàrọra ẹ̀rọ rẹ má kó bá mi o má jọ torí ọlọ́mọ pọ̀ fọwọ́ sí mi tó wọ́n ń gbé o kó tó lọ lu mágùn olómi ẹ̀ mágùn ní alákòókò torí mò ń sọ fún ẹ sí o. ẹlẹ́dàá tèmi ò ní kí n mágùn. aláìní jíjọ àgbàyà ó lè oníṣekúṣe tó tó dọ̀gọ̀dọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀mẹ̀rẹ̀ oníranù ó lè. àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n máa lu mágùn olómi àtẹlẹ́po àti onítàkìtì gbogbo oríṣiríṣi mágùn tó wà oníkàwọn ẹ̀gbọ́n ẹ̀ tó máa lù tọ́lọ́ ò lójú tì lójú ọ̀rẹ́ ọmọ ẹ ló ti sọ kẹ́mi má lù má èmi ní kí n kọ́ sí lọ jẹ́ ìlú kó sì bẹ̀rẹ̀ wọ́n mi fílẹ̀ jẹ́ ìlú kó sì bọ̀dá kò burú o ti gbọ́ elépo o ti mọ elépo wọ́n alákùkọ sórí yẹn tó bá ti ṣe yẹn tán wọ́n máa kó kókórókó ìyẹn ni àwọn ẹgbẹ́ olókùúta tó bá ti mú yẹn tán wọ́n á fẹsẹ̀ kọ wọ́n gbókùúta wọ́n á kú pàbọ̀ bí mẹ́sì olójúwò òkò. mo ti bá nǹkan jẹ́ báyìí kí n tó sùn. Sami Sami irọ́ ni Sami Sami o Sami ọmọ yìí ti lọ kẹ Sami ọmọ ìmọ̀ tí ń ṣe o ọmọ ìmọ̀ tí ń ṣe o ọmọ mọ̀ ra ìgò 5 fún mi mo sì rángò kan ó fẹ́ rọ mí yóò ní kó lè rí bí lọ ó ń padà bọ̀ àbá mi kìí san fi san ó ń padà bọ̀ àbá mi níbo mo mọ̀ ìgò 5 náà ẹnu bí ẹnu ẹ̀rọ yìí mo sì mú 5 tán èmi náà mo fẹ́ gbẹ́ ìlélẹ̀ ẹ̀dá kò sí wàhálà no problem kò sí wàhálà.
Oya go go sọ́bẹ̀. Sọ́bẹ̀. Ọ̀dà. Kẹ̀kẹ́ ń bí. Àti bàbá ẹ̀ jọ. Àti gbàjọ. Kọ́dù. Ó ti lọ. Bọ́ọ̀lù sọ́fà. Ó ti lọ. Èmi tó yẹ kó ṣe ni pé wàá pírẹ́sì bọ́ọ̀lù yẹn wàá pírẹ́sì ẹ̀ ni. Pírẹ́sì ọ̀gá dédé. Oya fọ́fọ́fọ́ fi o ti fọ́ o ti bàbá gbé bọ́ọ̀lù. Yẹ̀kínì. Padà wá síbi. Kí lè wí? House. Ó ṣe máa tí ẹ́ tì bọ̀. Tó fi jẹ́ pé house ló ti ń bọ̀. Sẹ́tẹ̀m tó yẹ kó o dé bí training rẹ̀. Ọ̀kadà kì í wọnú street wa, mo ní láti fẹsẹ̀ rìn láti street wa dé junction. Èmi ti dórí field látàárọ̀ mò ń fẹ́ fún. Èmi ló lọ fẹ́ kí kọ́ ẹ. Rí dáńdí ẹ. Mo ní kó lay down. Your head is pushing you, lay down. Ẹgbẹ́ gbọ́ bàbí. Bí ẹ bá ti máa nǹkan ṣe kékeré báyìí, ẹ sọ̀rọ̀ ayé di gidi ni. Mo tẹ́ni yìí mò ń pariwo bí látàárọ̀ lọ fẹ́. Kàbá lọ ṣeré bá mi. Bọ́lọ̀pọ̀ ti yá wèrè. Bọ́lọ̀pọ̀ mi ti yá wèrè. Ẹ jẹ́ kó lọ bá dé, ẹ jẹ́ kó wá lé bọ̀. Kò kẹ́. Náwó ẹ̀ síwájú. Mo ní kò lọ́wọ́ àwọn ìsáàbì. Náwó ẹ̀ síwájú. Mo ìwèrè ń gbá. Sorry coach. Èmi ló ń dájú omi ni. Sorry coach. Mo lé mi mọ́ ò ń dájú. Sorry coach. Orí ẹ̀ lè ti dàrú. Sọ́ọ̀rì bọ́lá ọ̀bọ̀ ṣe ń gbá bọ́ọ̀lù. Tọ́jà pé tó bá gé sọ́tún, á gé sósì, á tún press ball. Ó dẹ̀ ń forí ẹsẹ̀ tí bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni ẹ̀ta kí la máa ṣe. Ẹ má bínú coach, ẹ má bínú. Kẹ́ máa kankan ṣe ti fi ṣe. Coach, ẹ má bínú. Lórí fẹ́lẹ́fẹ́lẹ́ wèrè. Ẹ bọ́ sọ́ni fit fún mi. Ẹ káàbọ̀ sà. Tí mo bá káàbọ̀ nǹkan. Oúnjẹ lọ́mọ fẹ́ ṣe yìí. Ṣé wọ́n ló ní oúnjẹ tó fẹ́ ṣe yìí? Ṣé o ṣiṣẹ́ rẹ̀ lẹ́ni? O tún wá mú ẹyin, o tún sí ẹyin mímọ́. Dádì, ẹyin táwọn ìdíyẹ wá yé ni mo mú méjì nú ẹ̀. Ta ló la díẹ̀, ta ló lẹ́yìn? Ẹyin lẹ́lẹ́dìyẹ ṣe bọ́ ọmọ yín lèmi náà. Ta ló lọ́mọ òfò? Ta ló lọ́mọ bú? Ebi kébé bí ọ̀sán bọ̀ ni wọ́n ní. Ọmọ pọ̀ bí ọ̀sán bọ́. Èyí sọmọ rẹ̀. Já fi gbogbo òyìn lẹ̀. Lákọ̀ọ́kọ́, ńgbà mo ní kó wá yọjú sí mẹkáníìkì tọ́mọ kọ́ṣọ́ lọ́dọ̀ rẹ̀. Kí ló ti ń bọ́nú yàrá rẹ̀? Mo sáré lọ sí ọ̀dọ̀ Yẹ̀kínì. Ìgbà tó wà ń bọ̀ wá yọ̀dọ̀ àwọn kásì. Aṣọ fún ọ títí kò sóríire ọ̀sá takú ibi orí ibú iná ló ṣe é lọ. Abọ́ sọ̀rọ̀ agbègbè wa yé ni pé mò ń gbìyànjú tèmi o. Mo ń sọ kó o lè sóríire sórí bó ṣe sá ọ̀rọ̀ ara rẹ̀. Èyí tá a sọ fábùrò ìyá rẹ̀ títí tí ọ̀gbọ́ sí wa lẹ́nu nù. Ewu orí ní fi ń lọ sí yẹsà níbi tí ẹ ti ń nà búlálà. Sọ fẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà rí bẹ́ẹ̀ ni. O ti tẹ̀nà kó rí bẹ́ẹ̀. Iṣẹ́ tó o ṣe lọ fẹ́ máa jẹ yìí. Wá gbọ́ o Jésù òdodo ọ̀rọ̀ fún ọ. Tí n bá ti kọ́ kọ́sẹ̀ mẹkáníìkì tó lóòní kọ́ bọ́ọ̀lù lọ́mọ gbáki mo yọ wọ́nú ọ̀rẹ́ láyé àtọ̀run ó sì kó òun lé fún mi ọ wà lọ bá yáyà sí ti agent David ń bá sọ̀rọ̀ pé kọ́ bọ́ wá self content ọmọ gbé wájú ilé rẹ mú ìwà páàkì mọ́tò tí lọ́jọ́ òjò náà lọ́yọ́ wọ́n kànlẹ̀kùn kọ̀dá mọ̀rọ̀ ọgbọ́n ni mo sọ fún ọ kọ́ lọ gbàjà kan pa ibi tọ́lẹ̀tì kan tọ́mọ dágbé kọ́ tẹ̀ bá sanwó bẹ̀ ó kó òun lé fún mi. Kí ló fẹ́ lọ sọ ẹwẹ́tí tó de tí bora bí aláìsí àbẹ tó bá o ti lọ gúrú màrájì ní irú olówó lọ́gẹ̀ yìí ìdá ọ̀rọ̀ sí olórí agogo sì máa ń kó àwọn sílẹ̀ nísì yìí ní sọ pé mo wò mo fi ògòrò. Baba, see guys, the new deal wey Kante just sign with Chelsea now na like £290,000. Omo, that one dey enough to ward off any other potential outsuitors as a midfielder. Gbabe. Too much money. See money. But stupid deal nìyẹn now. Lọ́nà o. Ṣé o mọ̀ pé ní 5 years yẹn kó tó lapse ó lè appreciate sí àmọ́ tí opportunities tó ti sign kò ní lè béèrè owó tí ẹni tí bá ṣẹlẹ̀ náà.
Bọ́bọ́ fi appreciate lẹ́jọ́ wetin this one dey talk. Kí lélẹ́yìí sọ lẹ́nu. Ọ̀rẹ́ ṣé kí n máa tán. Deal yẹn náà wọ́tẹ̀. Tí wọ́n bá lọ sọ pé máa appreciate tí wọ́n bá lọ appreciate nǹkan. But ó ní potential láti appreciate. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ó ní ta ló sọ fún ẹ bẹ́ẹ̀. Bọ̀bọ̀ gbẹ́nu dákẹ́jà náà mo ti máa sọ fún ẹ pé táwọn táwọn nípa sọ́kà bá ti sọ̀rọ̀ kó máa dálé. Wọ́n mọ̀ kó dé lèmi mi ò mọ̀ kankan pa sọ́kà. Ọ̀dẹ̀ ni ẹ ṣé kí n sọ tọrọ fún ẹ. Mo sọ fún ẹ torí sọ́kà yìí ìwọ torí owó tó wà ń bẹ ló fi wá náà. Àwa ní passion fún ni náà. Òkè tó bá fún ọ lówó ní ìgbà àbí. Bọ̀bọ̀ kí tó máa sọ̀rọ̀ bí ẹ torí ẹ òpin bí ẹ torí ẹ. Mi lọ́pọlọ nìyẹn o. ẹ bẹ lórí fídì. Ẹ jẹ́ sọ fún bọ̀bọ̀ ilé tí ó lọ́pọlọ tẹ gbà. Ó ní kankan jọ bọ̀bọ̀. Ẹni mo ṣe tábìlì ẹni mo ti ta ẹni sọ kankan. Yẹ̀kínì ìjàkó ni o pé. Yẹ̀kínì ìjàkó ni o pé. Yẹ̀kínì náà nìkan lè máa pariwo yẹ̀kínì ìjàkó ni pé. Oko ẹ̀ tàn ni. Oko ẹ̀ tàn ni. Ràṣídì Yẹ̀kínì. Mi ò tí ì sọ débi kankan o. Àwọn èèyàn rè. Ọ̀yá gbọ́nà hàn. Ọmọ gbọ́nà hàn. Èso mi rè kò lè fún ọ. Kò lè ṣègẹ́tò. Ọ̀yá ayákan kò wò lè. Eléyìí gbóni o. Eléyìí o. Kí ló dé? Àwọn ọmọ ní gist fún yín o. Ok, mo máa fẹ́ boss brain. Mo fẹ́ finger brain yín sìn. Mo fẹ́ tọ́ bọ̀ ọpọlọ mi. Mo fẹ́ ṣe ń tìkó. Kí ló wá bá dé? Ok, ẹ má worry. Let's go. Alpha, make I boss baba yẹn. Buster for our Alicia. Baba ṣọkà. Oya, mọ́mí ní pé kí n fún yín lélẹ̀. Mọ́mí ni ó fún mi. Ẹ ṣì ẹ wò kan tó wà bẹ́ẹ̀. Mọ́mí mọ́ọ́rẹ́ ni. Mọ́mí mọ́ọ́rẹ́. Sọ ti yọ nísìn ní gbogbo ògbà mọ́ mi. Ẹ má fowó bà mí jẹ́. Ẹ má fowó bà mí jẹ́. Mo ní kankan tí mo ń rò nsìn. Mo ń fi pé ọmọ pé ayé le. Ọmọ èèyàn rò. Wọ́n burú. Jẹ́ kí n bá yín tọ́jú ẹ̀. Èmi ni mo ní ọpọlọ tí mo fi ń kọ́ ń sẹ́. Irọ́ ni bàbá. Ọpọlọ tí mo kó wa mo dẹ̀ lè fi tọ́jú ẹ̀ bàbá. Ẹ wá wàá mọ́tò ṣẹlẹ̀ mi gán lọ́pọlọ àti fi owó ìsìn kan rẹ̀. Oya, give it to me. Oya, give it. You know I got so much love for you. Oya, give it to me. Give it to me. Olóòkè. Kò chill ọ̀la. Orí wa ń bẹ̀. Ẹ wo ṣe rí iṣẹ́ tí màmá ń ṣe yìí. Ọjọ́ ọ̀la wọ́n rà fún yín. Bí èmi sọ rere o. Tó ti yé yín. Èmi náà wà kọ́ yín débi pé ẹ mọ̀ bọ̀ gbá. Tẹ́ ẹ mọ̀ gbá bọ̀ ẹ gbá bọ́ọ̀lù débi pé ọ̀parajì yóò jí yóò sì wá báyìí pé kẹ́ẹ̀kọ́ ò ní bọ́ọ̀lù. Èmi sọ rere o. Àbá ẹ fi ẹ lẹ má wọrí. Ẹ má wọrí. Ẹjọ́ wá gbọ́ ọ̀parajì ò lè gbá bọ̀ fún Barcelona ẹ má wọrí ọ̀la kò lè gbá. Àbá ẹ má gbá fún mi ẹ sí kẹwàá lẹ́gọ̀ọ́bà yẹn náà. Àbá chakuchaku tẹ máa ń jó gbà yẹn tẹ máa ń fi lẹ́gọ̀ọ́bà yẹn fi jó. Ẹ ṣégbà tí mo kọ́kọ́ kò sí òkankan orí burúkú òṣìṣẹ́. Ọ̀yà sáyé fún ọ ẹ. No, shaku. Okay, say shaku. Oh, shaku. Yeah. Who is there? Daddy. Okay. Good morning, darling. Pẹ̀lẹ́, okay? How was the night? It was fine. Pẹ̀lẹ́. Mo lọ sí yàrá Ṣọlá pé mi ò bá ń bẹ̀. Ti jí ránṣẹ́ àbí? No, àfi mọ́mí ti jí jáde láàárọ̀. Huh? Don't tell me. Màmá yìí ti jí jáde láàárọ̀ yìí. Pẹ̀lú jọ̀gbọ̀n àtariwo tó fà lánàá yẹn bó ṣe pariwo tó ní gbogbo orí ń fọ́hùn tó yẹ kó sì wà lórí bẹ́ẹ̀dì kó máa sùn. Anyway, tó bá ti dé level kan, kìíní yẹn ó dàbí àwọn ọmọ tó máa ń po kẹ́míkà pọ̀ àwọn ọmọ science class kó máa ń mọ́ wọn lára ìjẹ̀gbọ́n ti di bárakú fún un kò ń ṣe big deal mọ́. Daddy, ẹ̀yin náà ẹ̀yẹ máa wá wàhálà.
ṣe bọ́gbàlagbà ni àgbàlagbà máa ń gbà ní ẹ máa fi wọ́n sílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyá yín èèyàn gbàgbàkúgbà fún aṣọ. Gbà ò lè gbà. Ó dẹ̀ tàn mí ṣe bó Àgbọ̀dẹ. Àgbà wọn máa ń pora mọ́lẹ̀ ní àgbà wọn ò lọ́pọlọ lórí. Mọ́mì. Àgbà wọn ṣe fẹ́ gbà. Wọ́n lè ṣe jẹ́ kó mi. Àgbà wọn ṣe fẹ́ gbà. Àgbà ló ti lẹ̀ fi mọ́ ni. Àgbà tó bá lọ́pọlọ ló máa ń gbà. Àgbà ìyá ò ti jẹ́ gbogbo wọn. Àbá bẹ̀ mọ́mì. Bábí mọ́ bí tí wọ́n bá ṣe dáadáa bá bí ẹgbẹ́ máa lójúmọ́ mo ti sọ̀rọ̀ jù. Ṣé èmi náà jẹ́ ẹlẹ́kùnkùn tó jà tó ń fẹjú káàkiri èmi tí mi lè máa rí. Bàbá yìí tó ṣe dáadáa tó ṣe ṣìnà kiri tó fara gbolẹ̀ kiri ẹ̀ nígbà bí èmi lèèyàn burúkú. Ṣé o múlẹ̀ pẹ̀lú jọ̀gbọ̀n ló ṣe jẹ́ pé wàhálà ṣáá? Ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ kẹ́mi mọ̀ mi. You are so much in love with wahala and ìjọ̀gbọ̀n in this house. Mi lè mú mi. Mi lè mú mi. Mi lè mú mi lẹ́nu kọjọ́ tẹ̀mí lọ́rùn kí n máa sọ ọmọdé mi kì í ṣe àfihàn ìdíọ̀lá mi ní sọ̀rọ̀. Gbogbo burúkú tó ṣe ojú àjọ bàbá náà tọ́bi owó nílé ni bàbá bẹ́ẹ̀ kú kọ́ lẹ́ni gbogbo pàtó bá ti tẹ̀lé àbájọ máa ṣáà ni. Ó lè pa mí. Bẹ́ẹ̀ni. Kò burú o ṣe mo dúpẹ́ wàá kó ní tiẹ̀ o. Ìwọ náà kò ní tiẹ̀. Wàá kó ní tiẹ̀. Ìwọ náà máa pàdé ní tiẹ̀ bá fàyàdú ara yìí àyàdú ara yìí báyìí ni. My precious daughter tí ìyá burúkú bí sáyé jọ torí Ọlọ́run bá mi lọ sí kitchen kó bá mi ṣe tí jọ. Ohun mi ti hàn. Bí bàbá ẹ̀ tó jókòó ìdákọ̀ wọnú kitchen mi lọ. My precious daughter tí bàbá wèrè tọ́ ìtọ̀ burúkú síbi inú tí mo fi bí jáde. Kò sí àyè tí ò wọnú kitchen ti tèmi lọ. Kò lọ sí àdó Àbújá. Kò fi ẹsẹ̀ Àbújá jìnà. Fẹsẹ̀ ṣáná. Kò lọ bá oníra àtẹjọ́ ń ṣorí burúkú mẹ́kọ̀ pọ̀. Kò tí fún ẹ. Ọmọbìnrin tọ́jà mi lẹ́nu. Èmi ni onítọ̀ burúkú. Ìtọ̀ tí mo tọ̀ sí ẹkún ló fi ń ṣe thank you. Tó ń ṣe mi ò ríru eléyìí. Ìgbà ìtọ̀ mi jìtọ̀ burúkú. Mo ti ìwọ láti fẹ́ mi. Mo á tì ní kí bá lè dùn. Tó bá gbé grandfather ẹ tó máa ń lo wíìgì yẹn, òun ló bá kọ́ inú ilé ló ṣe kitchen. Sọ pé kọ́mọ mi máa wọ̀ bẹ̀. Tó bá jẹ́ bàbá àti ọkọ́lá, bàbá ọkọ́lá. Àwùsọ ti mi. Níṣó ní kitchen. Níṣó. Mo wá máa ìwọ níṣó ń kitchen. Mo ti block ẹ̀ máa níṣó ń kitchen. Mo ti block ìyá ẹ̀. Máa lọ kitchen. Ìwọ ìwé ìjà o ìwé ìjà o ìwé ìjà o. No problem. Tí n bá ti ṣetán pẹ̀lú ọmọ wa rẹ̀. Ní wàhálà lójú. Ṣé o lọ sí ẹ̀? Rárá. Bímí Sọ́lá ló pè mí. Àǹtí mi. Ìgbà ọlẹ́ máa stop gbogbo nǹkan tẹ́ ẹ ṣe. When are you going to stop? Ìjọ́ tóun náà bá jáwọ́ nínú kó máa fọ̀bẹ yìí jẹ́ mí níṣu. Tó bá yé parọ́ fún mi. Irọ́ wo náà pa fún yín? Irọ́ wípé àwọn àti business partner wọn ò ṣe wọléwọ̀de. Wọ́n ń ṣe. Ṣẹ́yìn ní evidence? Not yet. But ọ̀rọ̀ Ladi ń mú fura lọ́wọ́. Yes, I need to look deep into it. I have a feeling it's doing something fishy. And in Ladi ṣe ṣìnà say it's cheating. Mi ò bá yín jiyàn. Ṣé ẹ ní evidence? I just told you not yet. So clear ní sùúrù. Why are you not patient till you get an evidence? Huh? Torí pé Gbémisọ́lá jọmọ kan tó lẹ́mìlẹ̀ méjì ṣe báyìí. If not, ẹ máa ti fún ọmọ yẹn ní PTSD. That's if she doesn't already have one. Má bínú. Èwo ni tèmi? Gbémisọ́lá lè máa bẹ̀. Ṣé mo gbede. Owó mi ò sàn rí o. Àmọ́ ṣé kò tún wá sí nǹkan mi tí ń fi gbáǹdì fún yín tí mo lè tún fi gbáǹdì. Lélẹ́yìí ti wà okay. Ṣé Madam ṣe máa dé sáàbù nǹkan tí ẹ gbé wá. Kẹ kúrò ń bí báyìí. Ẹ má bínú. Ṣé o lè ṣe nǹkan láì mú drama dání ni? Ẹ má bínú. Fẹ́ẹ̀rì. Ẹ ṣe. Kí là ń sọ lọ jàre kí èèyàn tó gbé wá láìdé? Please come in. Ọmọge. Yes, sis. How far? Mo ti bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀.
Kọ́lá ń jẹ́ kán gbọ́ lọ́tọ̀. Lele. Ẹ ṣé. Ẹ mọ̀ pé mi kì í gbà káwọn classmates mi wá mi wálé majorly because of them. Why? All insist pé kí n máa lọ school láti ilé. Wọn ò gbà kí n gbalé síta. And trust me, there is no day I come back from school. It's always one fight or the other, one drama, one argument, all the time. It's frustrating. Pẹ̀lẹ́ má bínú. I've spoken to her. Don't worry, everything will change. Okay. So, báwo ni nǹkan? How do you mean? I mean, how is everything with you, aside all of this drama? I'm okay. That's not convincing enough. I'm fine. I'm very well. All right. Very well. If you insist. Mo máa fẹ́ kó wá kí mi ní hospital tó check post nísìn. Okay. You're not coming to take injections. Calm down. Better. Ọjọ́ wo lẹ fẹ́ kí n wá? Kí ló ń ṣe next week Tuesday? Tuesday. I am supposed to go see Sami. Yeah, Sami. All right. I'll fix another time then. No, it's fine. Tuesday. Yes. All right. Ayé tá a wá yóò ṣe é rí wájú. Kéèyàn jẹ ọjọ́ jẹ́lẹ̀ kan náà kó gbádùn ayé ẹ̀ ni. Máa yẹ pé paradise ni kò máa lọ. Tọ́wọ́ yẹ pé tó ẹ̀fà náà kò kọrí bẹ́ẹ̀ ni. Èló lówó tó lówó ní ìdí fún mi ná. 20,000 naira. 20,000. Owó kí ni? Owó iná ni. Owó iná lẹ́ẹ̀ máa béèrè sá. Níbo lo nídìí ẹ̀? Tó bá lè fún mi lénìí náà. Ayọ̀, wá dọ̀tún la ọ gbà. Dọ̀tún lọ gbà. Òṣòwò lẹ̀ báyìí. Owó ló ṣe fẹ́ bá ṣe kàmpé ló lè máa buwó jáde. Mẹ́rin ní ìrú wa ní ìsinsìnyí pariwo. Ẹ dìbò. Àwọn yẹn lè máa rówó. Àwọn gbẹ kí mọ̀ ń tà tí màá gbé owó jáde fún ọ. Òṣòwò lẹ̀ báyìí. Ọ̀rọ̀ wọn sànù. Èmi náà gbé ẹ̀ sáré sọ̀nà jọ. Ọba dọ̀tún la ń kó fún ọ. Daddy. Daddy. Sami ni sir. Ẹ káàbọ̀. Kí ló dé? Daddy. Mo ń gbọ́. Kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo ní di 5,000 naira ni. 5,000? Bẹ́ẹ̀ ni sir. Owó kí ni? Mo fẹ́ fi ra àwọn ìwé kan tó ní pé kí n ṣe research lé lórí. Èmi ò lówó lọ́ báyìí o. Kò sówó lẹ́ báyìí o. Níjọ́ ló ní jẹ gan. Ọ̀tún la ní sir. O tó owó nísìnyí yóò tó oṣù kan. Kí ló dé? Kò sówó lẹ̀ ni. Ẹ ṣe máa sọ pé kò sówó ńlẹ̀. Ẹ fún ní 5,000 naira. Kẹ̀bí mi mú 15,000 naira tó kù. Tẹ́ bá dẹ̀ ti lówó létà máa gba 5,000 naira lọ́wọ́ yín. Kò sówó tiẹ̀ lẹ́ báyìí. Tiẹ̀ ni mo fẹ́ fún ọ. Ó dẹ̀ yín oṣù kan kó tó rówó gbà. Oṣù kan. Kò sówó lẹ̀ báyìí. Owó ló ń pè báyìí. Àdákùn dúró náà nígbà tó ní kí n máa fún lówó. Ṣé nǹkan kan náà lẹ́jọ́ ṣe fún mi ni? Daddy, Sami ni now. Kí ló fẹ́ fi Sami? Sọ tó fẹ́ fi Sami? Sọ sanra rẹ gan. Ọ̀tọ̀ láyé tiẹ̀. Ó lóun fẹ́ fowó ràwé. Ṣé ẹ mọ̀ pọ́jọ́ láyín ló dúró yìí ni? Ọlá mi kọ́. Ọ̀tún la mi ni. Mo láìkọ́ tẹ́ máa ń ṣe o. Bí wèrè. Báwo lè ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn? Mo ti gbọ́. Ọmọbìnrin owó òwe ń sin ẹ̀ fún tó bá yára ẹ̀mọ́ ní pé Sami ò kì í gbọ́ràn. Báwo lè ṣe fẹ́ kó gbọ́ràn? Mi ò láìkí nǹkan tẹ́ ń ṣe yìí. Ẹ mọ̀ nǹkan táwọn ará ta máa sọ ni. Ọmọ ní ẹ̀yin èmi lẹ̀ ń kówó fún o. Ẹ fún èmi ni mo jẹ́ kọ́ ẹ fún Sami lówó. Mo láìkẹ́. Ní tá àtàwárí kí wọ́n sọ. Mo gbé láìfù mi fúnra mi ní ìgbé fúnra àtà. Ara mi mo mú láìfù mi. Só ti yọ. Ìwọ ló gbowó tiẹ̀. Yín fún tiẹ̀ ní fún ọ. Baby. Daughter. Ó sound fetish now. Báwo ló ṣe sound fetish? Jọ, ṣé ìwọ kí n ka àwọn psalms ni? Well, psalms are not fetish. Ta ló sọ fún ẹ? Èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀. Sorry, bí onígbà bá ṣe pè gbà ẹ̀ làwọn èèyàn ṣe máa bá pè é. Ṣebí ó kàn jẹ́ pé àwa èèyàn a kì í believe nínú nǹkan tí tó bá jẹ́ natural things. Jọ, àwọn Chinese tó wá láti ìlú títí wọn tó wá sílẹ̀ tiwa tó mú ewé àtegbò àtọ́ gun pọ̀ tó sílẹ̀ sínú kí lẹ́ ń pè tó wá sọ ní capsule wọ́n fún lórúkọ wọ́n package ẹ̀ dáadáa àwa máa tún wá sọ pé ìyẹn gangan ni best. Of course, because ó tún ní dosage. wọ́n máa sọ wọ́n pé oògùn bílẹ̀ títí wọ́n ní dosage. Báwo ló ṣe ní dosage? òṣè tó bá ka àwọn oògùn bílẹ̀ yẹn dáadáa àwọn ìyá yẹn máa ní lo ṣíbí ẹyọ kan fọjọ́ kan. Look at this one, the ṣíbí ẹyọ kan fọjọ́ kan. Well, kò beat capsule, that's just it. Àwa èèyàn like packaging a kò like àwọn unnecessary packaging why am I even surprised
àwa tẹ́ pé ṣínṣìn tí àwọn àǹtí ayọ̀ tó máa ń tà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì ṣínṣìn wọ́n mú yẹn wọ́n fi sínú nylon wọ́n sílẹ̀ ẹ̀pà wọ́n kọ orúkọ sí lára wọ́n ní chinchin lè ní best o torí pé milk wà ní milk nínú chinchin. chinchin ò ní milk. Wo àánú ẹ̀ ń ṣe mí jẹ́ káwọn tó máa ta branded chinchin yẹn jẹ́ kan gba ẹ̀mú wọ́n máa sùn ẹ̀ fún nǹkan tó sọ. kí ni mo ṣe fún wọn èmi ò bọjà wọn jẹ́ náà ṣebí mi kàn jẹ́ kó yẹ wípé àwa èèyàn a kì í láìkì nǹkan tó bá jẹ́ pé wọn ò package ìwọ máa wọ́n sìn ká ní mo mú àwọn boot àfi ń play ball kí n sílẹ̀ sí nylon kí n sọ pé Ronaldo òun ló lè léyìí o Messi ló fẹ́ lè gba match last a máa rà bọ́ tí má gọ̀ dà sílẹ̀ ẹni àwọn ni àkúbè ni àwọn ò lè rà. You can't blame all those people kò ń ṣe pé bóyá àwọn náà ò ní idea láti brand nǹkan wọn but where is the capital? Wọn ò lówó èèyàn mélòó ló ń fún yàn lówó bank mélòó ló ń yáyàn lówó ń sìn yàtọ̀ sí àwọn microfinance kéékèèké tó máa ń pè ní gbọ́múlé láńtà yẹn èwo tún ni. Dáàdi ẹ káàbọ̀ sá adúpẹ́ sá. Dáàdi àti mọ́mí nǹkan o ọwọ́ sá sálàáfíà ni ẹ wà. ọwọ́ sá. ẹ pẹ̀lẹ́ bó o ní àwọn aṣọ ò tí ì parí kíní strike wọn náà ni. wọn ò tí ì dá wa lóhùn o ó dẹ̀ ń jọ pé wọn ò lè dáhùn anytime soon. yọ̀dà àbí sá. ẹ pẹ̀lẹ́. Dáàdi káàbọ̀ sá. Daddy. Kí ló ṣẹlẹ̀? Oh, Mama wa alright. Ọ̀rọ̀ mechanic workshop yìí náà. Till now? Yóò dà pé. Sorry babe, let me pick this call. Alpha, Eje. When? Onto. Okay, I don't hear you. I'll come. Kini. Sọ̀rọ̀ now. Oh, okay. Kò tí ló sọ pé ká wá. Dẹ̀ ní pé. Fún kíni? Èmi náà mọ̀, wọ́n kàn ṣáà ní ká wá. Oh, wọ́n kàn ṣáà ní ká wá. So, kémi máa lọ. No, now, babe. Okay, ṣọmọ kan, ṣé ká kú jọ lọ? Go and change. Your coach is waiting for you. Come on now. Oya má bínú. Mo ń bọ̀. Bàbá. Kí lẹ mọ̀ tó ṣe ọmọ yìí gangan tẹ́ fi rògùn fún? Ó ní orí ń fọ́ òun, ara sì ń ro òun. Mo á lọ ògùn alákàpọ̀ fún ni mo lò fún. So ẹ rán yàn kan lọ rògùn fún? Mo rán yàn ni. Ṣé ìmọ̀ ògùn tó ń kàpọ̀ tẹ́ lò fọ́mọ yẹn? Ìmọ̀. Báwo lẹ tiẹ̀ ṣe fẹ́ mọ̀? Àwa tá jẹ́ dókítà gan a gbọ́dọ̀ prescribe ògùn fún yín tá bá ṣe test. Ẹ má bínú. Ẹ wo ni bínú tèmi kí Ọlọ́run ṣàfún wa lélẹ̀ ìṣe ni. Kí irú ẹ kó má wáyé mọ́. Ọlọ́run fún yín ṣe. Ọlọ́run fún yín ṣe. Bàbá, tọ́mọ bá tiẹ̀ ń complain about anywhere tó ń ṣe lára ẹ lè lo àwọn ògùn ìbílẹ̀ tẹ́ mọ̀ dáadáa tí ò ní pa lára. Ṣé ti gbọ́? Mo ti gbọ́, ẹ má bínú, ẹ má bínú. Kò sí wàhálà. Ẹ má bínú. Aunty, ẹ má bínú, ẹ jọ̀ọ́ mo ń lọ sí IRM hospital. Èmi náà máa ń tó ń jẹ́ bí àlejò náà nígbà rẹ̀. Ẹ ṣé. Hello. Àbúrò mi, níbo lo ti dé? Ẹ wo, èmi ò mọ ibi tí mo wà o. Kó má tiẹ̀ lẹ́jọ́ pé mo ti sọnù gan báyìí. Bèrè ibi tó wà náà. Mo wà níwájú filling station kọ́ báyìí. Oh, okay. Mo ti mọ ibi tó wà. Okay, just wait there. Mo máa ní kéèyàn wá mọ ẹ́ sìn. Ṣùgbọ́n. Oh, okay. But ó máa fún mi ní time díẹ̀. Àwọn nurse ló máa attend sí ẹ. Nurse? Kò ń ṣabẹ́rẹ́ ló fẹ́ gbà. Èmi ò fa abẹ́rẹ́ o. Má sá lọ o. Mo ti gbọ́ mi ní padà. All right, ma. Hello sir, mo ti wà bí hotel yẹn sir. Okay, kí n wọlé wá. Oh, okay sir. Okay sir.
Good afternoon, sir. Good afternoon there. How are you doing? Fine, sir. Ọ̀gá gan ma ni. Ó máa múra ó máa dìpa fún pàdé yìí máa ni. No, ojú mi ò lè máa tàn mí. Daddy gbé mi sọ́lá kọ́rẹ̀ ni. Kí ni ìtumọ̀ ìjọsọ? Of course, àwọn náà ni. Má jẹ́ kí èmi rẹ̀ yìí. I'm a married man, you know. So lóòótọ́ ni máa yí máa ṣe Being pé inú èmi ò lè ṣe rẹ̀ tàyè bá ń ṣe rẹ̀. I have never cheated on my wife and I would never ever cheat on her, okay? But you look good though. Hmm? Thank you, sir. Ṣùgbọ́n. So, báwo ló máa introduce boyfriend ẹ sí mi? How soon? How soon now? Ṣọlá pé, má lọ kó gold mi fọkùnrin o. Yes, ma'am. Má dẹ̀ lọ kó owó mi fọkùnrin. Kó dé kó máa sọ story fẹ́mi àbí kó máa ju lábàlẹ̀ fẹ́mi pé wọ́n gba ẹ̀ ní o àbí wọ́n ní kó lọ ka òpó náà kan o àbí àwọn wèrè kan pàdé ẹ̀ lọ́nà wọ́n ní kó máa sọ story kó wá sọ story orí burúkú fún mi bíbá yìí o. Yes, ma'am. Jẹ́ kí orí ẹ pé o. Yes, ma'am. O tiẹ̀ kúkú mọ́ mi wọ́n máa yẹ kó orí ẹ pé wàá bá mi ń bẹ̀. Ẹ ṣe gan ni mà. So, Daddy Daniel. Yes. Ẹ make sure pé ẹ ń lo àwọn oògùn yín o. Ṣé gbọ́? Okay, ma. Ẹ dẹ̀ sọ fún mọ́mí Daniel náà. Kọ́ máa miss antenatal wọn kan wá. Okay, ẹ ṣe mà. Thank you very Yes, much. Yeah. This girl. Hello, Bolu. Àǹtí mi. Ẹ dúró ṣé gbé mi ti padà sílé ni? Irọ́ ṣe bó sọ pé òun ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ni. Mo dẹ̀ ní kó ń débi tí mo ní kó dúró dè mí sí kò sí ń bẹ̀ náà torí àwọn nurses mo ní kó attend sí. Kí ló fọ́ ní báyìí? Bọ̀ ìwọ náà mọ̀ pé kó abẹ́rẹ́ ni ayé Gbémisọ́lá kú láyé tó wọ́kọ̀ wá. Mo dẹ̀ máa wá bá ń lé yẹn mo máa wá bá kí n wá fún lábẹ́rẹ́ yẹn tó ń sá fún mo máa wá bá ń lé. Wo má gan ọmọ mi lábẹ́rẹ́ o torí o mọ̀ pé tó bá gún sìn ariwo ń ta mí ń ro mí ló máa pa fún odindi oṣù mẹ́ta nulẹ̀. Ṣé ìyẹn ò wá bẹ́tà? Wo kọ́lọ́ ń jọ ṣọ́ọ̀bù àtàbúrò ẹ̀. Nǹkan tẹ́ máa sọ nìyẹn. Jọ pé mi padà jọ mo ní kọ́. All right, I'll bá yín sọ̀rọ̀ later. Yeah, hello. All right. Yeah. Hi. Mo ti sọ pé kó má máa wá mi wá sí office without appointment. I'm really sorry. I needed to see you urgently. We need help, Penny. Kí ló ṣẹlẹ̀? My mother is sick. Mo dẹ̀ need láti ra oògùn fún wọn. How bad? West side to the winner, I click the burn. You claim to be your ball, I'm gonna fuck the wife. You claim to be your butt. Shagsy, the world is mine, make a step back. The master of my stuff, the game is back. A big version, the small. Hey, boys! What you? Hey, boys! What you? Ẹ pẹ̀lẹ́. Aba, ṣe mi. O ṣé. Ọlọ́run máa tọ́jú ẹ. Àmín bàbá. KDJFC. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Mo fẹ́ kẹ́ ṣe nǹkan kankan fún mi. Mo fẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Gbọ́láhàn àti èkejì rẹ̀ Ṣẹ́gun fún akitiyan wọn nínú klọ́ọ̀bù wa yìí pé gbogbo ìgbà tí ọjọ́ bá ń jáyé tí ìgbà bá ń jẹ́ ìgbà àwọn náà wọn ò ní ṣìṣe láyé wọn. Àmín. Torí wípé Ṣẹ́gun àti Gbọ́láhàn ní tí wọ́n ṣe nínú KDJFC wa yìí kò kéré o ilé àtọ̀nà tiwọn náà kò sì ní bàjẹ́ kí gbogbo yín tó wá máa wò mí gẹ́gẹ́ bí pásítọ̀ pé ṣé mo gbé báíbù wá ni tọ́mọ bá ti ṣe ń tọ́da ẹja fún lówó ìwúrí ìròyìn ayọ̀ ìròyìn tá a ti ń retí ti pẹ́ ní nǹkan oríire tá a ti ń retí ti pẹ́ ó ti wọlé dé o torí àwọn slatings and agencies. No. Scouting agency.
bó ṣe wíhun scouting agencies so ti yé yín wọ́n ti ń bọ̀ àbá wa o wọ́n ní bàálù wọn kò ní pẹ́ gbéra láti South Africa. South Africa. Láti òkè lọ́hùn ni wọ́n ti ń bọ̀ so ti yé yín tí wọ́n bá ti wá dé wọ́n ní jẹ́ ọmọ rere lójú olùkọ́ rẹ mi fẹ́ kẹ́ lójú tì mí lójú àwọn slati yẹn o. Scouting. A sì ń sọ lọ náà ni ẹnu ẹ̀ la wà yìí tó ti yé yín mi fẹ́ kẹ́ fira ayé tàfàlà ẹ má fira ayé tàfàlà tẹ bá mess mi lójú àwọn èbò màá mess yín gbálàbà ló sì tẹ́ mọ́ ṣe lórí fíìlì tá a bá tírẹ́nì yẹn àwọn tí ń bú àwọ̀ wáyìí àwọn tí wọ́n bí bọ́ọ̀lù àwọn ni wọ́n bí bọ́ọ̀lù orílẹ̀-èdè wọn ni wọ́n pè ní bọ́ọ̀lù so ti yé yín sìn tẹ́ bá lọ fi mí tàfàlà tẹ́ lọ dójú tì mí pàápàá ẹ̀yin ni ẹbẹ̀ lọ́nkà ẹ̀ mọ́ kúkú òjijì tẹ́ mọ̀ pé tẹ́ bá ṣe rádaràda lórí fíìdì tẹ́lẹ̀ omi ni mò ń lẹ̀ mọ́ yín nílùú àwọn èèbò wọ́n máa pa kí ló kọ àwọn agbábọ́ọ̀lù footballers tó ti yé yín wọ́n kọ́ ọmọ ẹgbọ́n kọ́ọ̀bà ọ̀sẹ̀sẹ̀ gbénu tó ti yé yín. ọ̀dà tó ti yé yín mọ̀ dẹ́rù bá wọn ni wọ́n fẹ́ kí wọ́n múṣẹ́ wọn lókòókò dùn tó ti yé yín kẹ́ ẹ lọ tún ọrùn ẹsẹ̀ yín ṣe ọrùn ẹsẹ̀ yín ètò bá lọ kó kálukú tètè lọ sílẹ̀tì ẹ̀ kó lọ sílẹ̀tì ẹ̀ tó bá yẹ kó o gò tó lọ gba outside tó gba outside ìyẹ́ ẹ tán tó tiẹ̀ ó tó eléyìí kí lórúkọ tiẹ̀. ṣé mi. ọlọ́run ní ọ̀rọ̀ àlàkà ẹ̀ èmi là ń fọ́ sọ àyà fún tó kéegun wèrè ayé bí ẹ̀yà sàmì eegun tí wọ́n tà lójì èmi ni sẹ́mi ìwọ kí ló kú ẹ. kí ló kú ẹ. Sanmi. yóò rí bó ṣe pè kò lè sọ ọ ìwọ náà wo bó ṣe pẹnu ṣe pé Sanmi Sanmi kọ Sanwó-Olú ni bóyá ló lè san fèsàn fún ọ àké san fèsàn à ń pè rẹ ń Sanmi àwọn èèyàn gidi tí wọ́n jẹ́ Sanmi àwa mọ̀ wọ́n níbo ọ̀sán ọ sí èrè ẹ̀ mọ̀ wẹnu jẹ́ sọ fún ọ má corrupt o ìwọ ni mo focus sábà pé ọmọ fẹ ẹsẹ̀ ọmọ forí ẹsẹ̀ ọmọ fi tabọ ni ọmọ fi tabọ ni. má disappoint. má support mi o má support mi o tó ti yọ ọmọ ní kẹsẹ̀ corrupt ní àpè disappointing tó ti yọ ibi tó bá ti yẹ kó kúrú ẹsẹ̀ wà kúrú ẹsẹ̀ ńbẹ ni ibi tó bá ti yẹ kó nẹsẹ̀ jàngànà wà á nà jàngànà ni bọ̀ tí wọ́n fi ọpọlọ sí bọ́ọ̀lù àmọ́ tí ń gba olóògbókù eléègì òsì ó lẹ́ẹ̀kì ègé ẹni ọmọ gan ọmọ ọlọ́mọ yóò mọ dá pátá wọn. bàbá àwọn kì í ṣe born players náà. kí wàá lóhun. Ronaldo yàtọ̀ sí Messi. èwo lọ́mọ bọ́ọ̀ gbájú. born player làwọn. wọ́n fẹ́ kí gbogbo yín kẹ́ẹ̀jọ òkò sà wọ́n fẹ́ gbogbo yín kẹ́ẹ̀jọ mùtí àdépọ̀ jù ẹjọ́ ṣíàṣíà simple as ABC sọ ọlọ́rọ̀ sọ fún wọn. Actually nǹkan kan mo kọ́ sọ fẹ́ yín. Astridi ta ni tún já Astridi nù wọn. Actually means pé ìwọlá Astridi ọ máa ṣíìdì kan ayé ẹnu Astridi ọmọ bá ṣíìdì ni. báyìí mo kọ́ àwọn guys yóò travel rè so ẹ jẹ́ kí n enlighten wọn. ọjà láìtì wọn kọ́ tọ́nà sí wọn lá. Actually our parents mi sọ pé wọ́n fẹ́ gbé mi lọ sí Barcelona next weekend. ṣé ń gbọ́. so màá wo àwọn few tips láti bẹ̀ tí mo máa pass on sí tí mo bá dé láti bẹ̀ ṣe understand but àmì Ọlọ́run á máa gbà fún wa sà. Actually ṣẹ́yìn fẹ́ lọ fún summer sà. Summer gbogbo wa la lọ summer o sọ ti ẹ̀yin á lọ summer ẹ tó sàmà sọ́ọ̀tì. no summer n pe ẹ mọ̀ pé wẹ́dà àwọn òyìnbó ó lásìkò tẹ́ àwa dúdú lè lọ síbẹ̀ so summer yẹn gbà tí kò ń ṣe ìgbà winter tí àwọn snow ice block yẹn tí ò máa jábọ́ tó rùn ràn fẹ́rẹ́fẹ́ ìgbà yẹn ni summer. ní summer ṣe ẹ̀gbọ́n gbà tí ọjọ́ bá tutù ní summer. no tọ́jọ́ bá tutù winter. winter ṣe ẹ̀gbọ́n winter ní tọ́jọ́ bá tutù tọ́jọ́ kú. wo bójú òtí ẹ ojú tí àwọn ará ilé ẹ ṣó ti gbọ́ ojú tí àwọn ará ilé ẹ. bàbá mi tijú jẹ́ ń dójú mi tì bàbá mi tijú ó ti gbọ́ kí ni tiẹ̀ ẹ́ àní o má tóbi o kàn jẹ gbogbo ẹ̀ o kàn dẹ̀ tóbi síbẹ̀. èmi mo dára mi ó bá ní kí n má jẹun kí ní ọ̀sán torí pé kí n má bàa tó mi àbọ̀ rí mi bẹ́ẹ̀ kó tó fẹ́ mi. no bọ́lá ṣe lẹ́kọ́ ẹ̀ Slimmo ni mo fẹ́ nígbà tó ṣì ń tóbi dẹ̀ mi ò complain kó tóbi jù ṣùgbọ́n lọ́bù tó lọ onílọ kì í ṣe gbogbo nǹkan ló máa gbẹ̀rún sí. ṣé wọn náà tó yìí kí tó fẹ́.
ṣọtọ́ ìkí tó fẹ́ èmi ṣe nítorí òǹkà ni kò ṣe hàn kì í ṣe pé gbogbo ara náà mo fi tóbi iwájú nìkan ni mo tóbi sí. bẹ́ẹ̀ ni ìgbà tó kọ́ bẹ̀ sí ní tóbi síbẹ̀ mi ò complain ṣùgbọ́n ìjọba mi fi mọ lọ́yọ̀ nìkan bá mi fi mọ lọ́yọ̀ nìkan ó nìkan ni mòmúra ẹni tó dùn mọ́ mi yòókù kì í dùn mọ́ mi bá mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìtẹ́lẹ̀ lè ṣe máa ranjú. mo ṣe behind closed doors. o ṣe gbé mi o wàá mú ya ẹ. mọ́mì ó bá tó ti bẹ̀rẹ̀ ogun. kọ́ọ̀ṣì kìlọ̀ mẹ́jọ. o jẹ́ kó han eyín mọ́ ẹ tó ti gbọ́ dúró síbẹ̀. èmi la já àbí. èmi la já. jẹ́ pé bó ṣe pè é nìyẹn ọ̀rọ̀ ajẹ́ pé nǹkan tó pera nìyẹn. useless. èmi useless. bẹ́ẹ̀ ni ò lọ́pọlọ. àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló useless. senior brother ẹ̀ ò ló useless. bàbá ọ̀kọlà. so mọ̀ pé mi ò ṣe onírànú. o ṣe bèbí bàbá tiẹ̀ ò kọlà. àgbẹ̀ ajá ti jà tí. o ṣe àmọ̀ pé ẹ̀gbọ́n yẹn lèmi pẹ̀lú ẹ̀jọ̀ jẹ́ méjì. bẹ́ẹ̀ni ọtí lu mi jẹ́rẹ̀ jẹ́ yára mi ọtí lu mi pa. ó bá mi constitute. yáa mi ayé. ara ìyàwó mi ò mà ya. ọjọ́ mi náà kọ́nà lu mi. bẹ́ẹ̀ni bá mi pè wọ́n lọ hospital o. ọtí mi ọtí mi ọtí mi ọtí lu mi pa. ìyá ń jẹ́ ìyàwó mi. ọtí lu mi pa. People just stop this for once. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Ta ló fẹ́ bá mi gbọ́? Ta ló fẹ́ bá mi gbọ́? Òdìmẹ́lẹ̀ ṣe training, òdìmẹ́lẹ̀ ṣe training, yíngà kan ò sì mọ́ mi lọ́wọ́. Mẹ́lẹ̀ ń bọ̀, kó sọ yẹn ń bọ̀, kó lè bọ̀. Tábà tètè kàrókò, ṣé o rò pé tó wá dàgbà tán, apá wọn lè ká? Oh, Sheikh, make I no lie you. Mo understand nǹkan tó ń sọ. Àmọ́, what do you think we can do now? Ṣé ń gbogbo láwọn? Ṣé o mọ̀ pé submitting gain audience jẹ́ lọ́nu tí mi yẹ? Owó lásán dẹ̀ lè ṣe é. We need to take a very bold step on this. Okay, sure. Ọ̀pọ̀ ọ̀rọ̀ yóò kàgbọ́n. Afẹ́fẹ́ ló ń gbé púpọ̀ náà ẹ lọ. So, kí ni ká ṣe ń sìn? Ṣorí, nǹkan tí mo rò ni pé iṣẹ́ yìí ṣe dáṣe. We need someone that is very close to him. Torí ọmọ náà láàárọ̀ sínú. Bí ta ni? Okay, let's go now. Let's go. Torí gbà mí tó bá fẹ́ forí gbé wàá mú bí àtẹ̀lé orí rẹ báyìí. Àwọlé straight ni. Ọmọ yẹn kò yé bọ́ọ̀lù o, kò yé bọ́ọ̀lù o. Sebo! Alẹ́! Ó ti pọ̀jù, wọlé ó ti pọ̀jù. It's too much. Ó ní ńlá gbogbo ẹsẹ̀ tẹ̀jẹ̀ kan náà. Wàá rọra ṣẹṣẹ́ lè kúm, á lọ ni. Bóyá fún padà jọ. One, two more, one. Alẹ́! Ó ké orí ọmọ ìpé, kò ṣe mú jáde. Okay. One more. Sẹ́mi ni mo gbé gbọ́bọ̀ sí ni, ọbẹ̀ bà mí kú ṣẹ̀. Bọ̀bọ̀ tẹ̀yìn ìgbà bọ̀. That's it. Orí ẹ̀ pé bọ̀. Once, my ball. Go. What? Go. Allez, go. Go. My ball. Go. Wait, go. Wait. Let it go. Got it. Yeah. One time. You are ball. 3, 2, 3. Yeah!
ẹ ó gbin sùúrù kan pariwo àjàdílẹ̀ kan táwọn mọ́tò ṣeré kan pariwo fófó olóbì. My body don blow. Ẹ ó blow. Abeg do me one favour. Just let me use this phone record our training. Just let me record am but na me go dey. Na only you go dey carry on. Shey you understand? Ṣe wa. Alright guys, let's go. Ohun training. Tíjọ́ yẹn mọ̀ pé ẹjọ́. Go, let's start. One touch. Go, player. Ṣé mẹ́ta máa fún bọ́ o? The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. And you will rotate me full. I love ever me go. Ever me up. I'm losing it. Wish I could say it. I wish I could say it. Hey, go! Ẹ jẹ́ kó rí gbám. Play. Go! Okay, ó ní à. Hey, go! Go ball! Go inside there, Jare. Kí ló dáwọ́? Ló dá kí wọ́n tiẹ̀. Keeper. Ó yá. Straight out. The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. And you will rotate me full. I love ever me go. Ever me up. I'm losing it. Go! Don't worry. And just me. Let's go. Ball. Hey, one more. Ṣe kí á jàre. Let's go. Player. Kí ló ń ṣe? Ṣé o fẹ́ gbá bọ́ọ̀lù mi ni? O fẹ́ gbá bọ́ọ̀lù mọ́ mi ni? Má bà tèmi jẹ́ o. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Oya ẹ̀gádà. My coach. Wo bí sẹ́yìn dìbò lùbẹ̀ yẹn. Wo bí sẹ́yìn dìbò. Oya kàn. Àgbọ́nà. O ti wà bẹ́ẹ̀ yẹn. Ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ mọ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ o. Ẹ tírẹ́lì yín. Kókì. Mo ń bọ̀. Say it. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. And you will rotate me full. I love ever me go.
That's more like it. Have fun, man. Have fun. Bro, hey, sweetie, go tell him, man. You should twerk for him. Twerk for him. That's it. Alright. That's it. That's my boy. Yeah, right. It's your day, bro. Yeah, it is. Have fun, man. So remember how I get all this. You know what I'm saying? Have fun. Hey. Whoa, this nigga is bad, man. This nigga is bad. I don't blow. Hey, babes. And I'm a funny kiss at the same time. Let's go. Oh, can I kiss the groom? Oh, kiss the groom. Gbémi Sọ́lá. Gbémi. Bó ṣe máa ń ṣe ń gbà mí ẹ̀, ó máa ń ṣe mí bákan. What's wrong with you? Bí ti báwo? You hardly talk to anyone. Tó bá dẹ̀ máa sọ̀rọ̀ náà bí díẹ̀ náà ni. Kí ló ṣẹlẹ̀? There is nothing. I'm very well. Àbí ìgbà tí ò bá ṣàdé sí nǹkan tí mo sọ. Mi ní kò satisfy anything. Ẹ má worry. Mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín. What's that? Kí ló lè fà á àbí kí ló ń jẹ́ malignant hypertension? Do you want to become a doctor or what? What's with the research? All our story got man on Facebook. So while I was reading, I came across it and it's quite confusing. With a few way, I may explain that since the mama. Okay. Malignant hypertension. Hmm? Let me explain it to you. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Yeah, who is there? Wale. Yes, ma. Mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé kí ni kí n bá yín gbé wá lọ́sàn-án ni. Ṣàlápẹ́, mo busy. Tí n bá ti need anything, màá pè. Àǹtí Gbémi, ẹ má bínú o. Nígbà mo gbóúnjẹ wá fún yín láàárọ̀, ẹlẹ́ẹ̀tì ṣetán ni. Ọ̀sán náà la tún wá yìí, ẹ dákun ẹ má bínú o. Bí ìbàní ní ọpọlọ ọmọdé ní bẹ lórí mi. Ewu bí yóò bá jẹun, yóò mú fa àìsàn jẹjẹrẹ sí yàn. Ṣọlápẹ́. Ma. Mo wà okay. Thank you for your concern. Tí n bá ti need kankan, mo máa pè ẹ́. Yes, ma. Say it. The pain in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Ta ló fẹ́ bá mi gbọ́? Ta ló fẹ́ bá mi gbọ́? Ẹ lé o lé o. Ta ni o? Bàbá Sanmi, èmi ni o. Ọgọ́ ọmọ yín ni o. Ọ̀gá mẹkáníìkì. Iye tí wọ́n á jẹ́. Ẹ má bínú sí mi. Ibẹ̀ dáadé dédé ni. Ẹ má bínú sí mi. Mo bínú o. Ṣé rí ibi tí mò ń lọ jìnnà, ibi tí wọ́n yà lọ́pọ̀. Ẹ di mọ́ yàbí kan nù, ọkọ̀ sí bá. Ẹ bá ń kébó dùkú jáde fi iṣẹ́. Sanmi! Sanmi! Sá! Má bọ́ ta. Ata ibi tí wọ́n ti yẹn ti gbẹ́. Ẹ à níbi tí mò ń yà lọ́pọ̀, ẹ má bínú jáde. Ẹ wá jẹ́. Kó lè bá a dá náà. Yóò dá, yóò dá. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ọrọ̀ ajé. Ẹlẹ́ lọ múra kó wọ ẹ̀wù kó wọ bàtà kó wá tẹ̀ lọ́gàá rẹ̀ kẹ́ máa lọ bí iṣẹ́. Ṣíà. Ọ̀yá. Ọ̀gá mi. Mi ò understand. O ò lè understand. Ṣé ẹ sọ fún tẹ́lẹ̀? Ibi náà ni ti ń gbọ́ yìí. Lọ rè múra kó tẹ̀ lọ́gàá rẹ̀ lọ bí iṣẹ́ kó lọ máa kọ́ṣẹ́ nínú mẹkáníìkì ọlọ́dọ̀ wọn nù. Bọ̀dá ti ṣe ṣágídí ló fi ń kọ́ṣẹ́ mẹkáníìkì. Agídí ni o. O ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ tó ti ẹ̀rẹ́ pé kọ́ lọ rí máa kọ́ṣẹ́. Ṣé gbogbo obìnrin máa ń pé kọ́ máa yọ lọ kọ́ṣẹ́ ni? Wo èmi ti gbowó kọ́ṣẹ́ lọ́wọ́ àbá rẹ o. Èmi ẹ̀ tí ì jẹ́ pẹ́ẹ́ni kí n já ata ẹni kí n tó máa bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ẹ ṣeun. Ọkọ̀ ìṣeré ni agídí ni kó lè máa tọ́ wọn. Ok, nǹkan tẹ ṣáfẹ́ ni kí n tẹ̀lé wọn àbí? Kí n tẹ̀lé wọn lọ́kọ́ mẹkáníìkì.
ok mo ti gbọ́ ẹ jẹ́ kí n wọṣọ kí n change. Táǹjàre inú rí o tiẹ̀ mọ́ ọdún tó tiẹ̀ lẹ́nu pé kàn lọ kọ́ṣẹ́ èèyàn kí ọ̀lẹ́nu ṣé kí ọ̀lẹ́nu tó mú lọ bí iṣẹ́ ni. kí lè fi bá sọ̀rọ̀. ẹ ti ẹ̀ dá nǹkan kan mọ̀ èmi ń bá arúgbó sẹ́mi sọ̀rọ̀ tí. ẹ mọ̀ pé tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ irọ́ ni o irú èmi lè yá pé ẹ gbàgbé. ọjọ́ mo ti mọ̀ yín ìmọ̀ ẹgbẹ́ mẹkáníìkì ń lóògùn níbo ẹ ti ṣe. ọ̀rọ̀ ogun kọ́ ẹ̀yin lẹ bí ó lè má pọ́n yín lé yóò pè mí nítorí èmi lọ́gá rẹ̀ tí ìbùnú tí ọmọ jẹ. ó burú kọjá abẹ́tẹ̀ ó burú bí ejò dẹ́sàtì ni. ó ṣe rí nù sẹ́ ẹ fèmí lẹ̀. ẹ̀rọ ọ̀rọ̀ ń bà mí o èmi ẹ̀ bóyá lóògùn lọ o. sọ̀rọ̀ ogun. èmi mọ̀ pé kò lè pẹ́ tí èèmọ̀ sẹ́ kọ́ dọ́dọ̀ yín ṣe kẹ́ ẹ gbúrò bọ̀. ẹ sáàjọ kọ́kọ́ mọ́ sọ ẹ́ńjìnì bàbá bá gbé búlọ̀kù ẹ́ńjìnì bí ẹ̀mí ló sára rẹ̀ bá rọ̀ lọ ẹ̀rì pé ọmọ yọ mi sí ń lọ. àmì ọ̀rọ̀ mo tiẹ̀ kí. Bàbá Sanmi ibi lẹ wà ni. ibi mo wà rí. kílẹ̀ ń dúró ṣe ń ta. mo dúró de ọ̀gá mẹkáníìkì ni wọ́n wá mú Sanmi fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ wọn lónìí kọ́mọ tẹ̀lé olókùn báyìí. ó fẹ́ máa mú Sanmi lọ Sanmi tí mo pàdé lọ́nà nsìn tó ń lọ gbá bọ́ọ̀lù. Sanmi. even gan ó fẹ́ lè kọlù mí kó gbé mi ṣubú. Sanmi ó pàdé Sanmi lọ́nà. even ó kó boot dání kọlọ blue gan ni boot tó kó dání tí mo pàdé ẹ̀ nsìn. ó kó boot lọ. kọlọ blue báyìí. kọjá dóhùn ẹnjẹ mobilẹti yóò gbé ẹ jẹ wọnú rẹ fún ìṣẹ́jú kan. ń bọ̀. ṣé màá máa parọ́ ni mo pàdé Sanmi lọ́nà even ó fẹ́ tì mí ṣubú gan. ọmọ tájọ ń lọ bí iṣẹ́ ọmọ yìí ti ya wèrè o bá rí bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni. ọ̀gá mẹkáníìkì ọmọ yìí mọ̀ tí kò fẹ́ǹsì. ọmọ yìí àbọ̀ mọ̀ mi. kí ni mo sọ. mo wọlé sí yín wọ̀ba. ẹ bímọ. ṣé bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ kí n bá sọ̀rọ̀ nísìnyí. ta ni fi nǹkan bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bímọ yín tẹnu yín ọ̀ka àwa tí ń bá sọ̀rọ̀ ní tọ́lọ́run ẹ wá ní mo fi nǹkan bá sọ̀rọ̀ ṣé gbogbo ògùn wáyé ni. ẹ fi tọ́lọ́run lẹ́jà ṣe mọ́sáàsì lẹ́wà ní abẹ́wà sọ́ọ̀sì ṣé ó di mọ́bà yìí lẹ́wà yìí ni ẹ dákun ọmọ sẹ́bẹ̀rù lẹ́ni ná. kí n ti bẹ̀rẹ̀ bọ́sẹ̀ tí mo ní ẹ̀yin tẹ́ bímọ tẹ́ lè tọ́ tí ọ̀gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ̀ mi ò mọ̀ sẹ́tẹ̀ mi ní ẹbí mi ẹyọ kan kọ̀gbọ́rọ̀ sí yín lẹ́nu èmi ní à ń bá sọ̀rọ̀ ẹ ṣọ́ra yín o. ọmọ ẹsẹ yọ kan ṣoṣo lẹ bá sọ̀rọ̀ lọ bá fẹ́ǹsì lọ yìí. ọmọ ṣe bá mọ yín ni ẹbẹ mi yín ni àwọn akọ́bọ̀tẹ́ ẹbí ṣé kí n tèmi pẹ̀lẹ́ yín. ìwọ náà sì lè mú so pé kọ́mọ lọ fídì. ẹ bá ń kó kọ̀ṣẹ́ tí mo fún yín. owó èwo. owó kọ̀ṣẹ́ Sanmi. àṣẹ ẹ máa tara yín jẹ báyìí ẹjọ́ ń tara yín jẹ ṣé ojú yín fọ́njọ́ náà. pé kẹ́ni. táwọn fáwọn lọ́gàlọ́gà lówó gbogbo ẹ̀wọ̀n tẹ́tí mẹ́ńbẹ̀ ó níye tí ẹ mu ẹ̀yin kẹ́ mu go méjì àbẹ́ ẹ̀ mu méjì ẹ wá ń béèrè owó ẹ̀rẹ̀ ìgbà lọ́wọ́ ọlọ́tí àtàwọn ọlọ́gà. ìgò méjì tàyà fún jọ́nà inú owó rẹ ti yọ. rárá owó mi tí mo kọ́ wá láti ilé mi mo fi rọ̀ tí. gbogbo ẹ̀rọ̀gà tí mo ti rà owó tí mo kọ́ wá ní. nǹkan ẹ̀jọ̀ sẹ́kù papọ̀. owó èpè nìyẹn o. kí ni kí gbogbo ẹ̀ dáadáa àfọyín lọ́wọ́ ẹ̀ tí ń náà kí n fi mu tí. ó báwo ṣe máa ń ṣe ẹnu àyínlẹ́ bí máa wòlé tí ọ̀gbọ́rọ̀ sí yín lẹ́nu àtàṣẹ ń gbọ́ ọmọ sẹ́ni bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa. abájọ tí gbogbo yóò fi ní láárí sọ́ọ̀bù yín. ẹ̀yin lẹ́ni láárí jù wá lọ. ẹdẹ lè mi rí ni ṣé ẹdẹ lè mi lẹ́bọ̀ kí wọ́n ní láárí ni ẹ kàn máa sọ̀rọ̀ ẹbí mẹ́yọ kan ẹ lè dákọ̀ gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ wá ń fọ́n ta ṣe ẹbí lẹ́bí máa sọ̀rọ̀ sí ẹ gbọ̀ngàn. ẹ ṣe ẹ bá ń kó. wá kó ọ̀làrí mọ́lẹ̀ kọ́ wá kó. ẹ kówó fún wọn jàre. kí ni kí lọ́kàn yín bẹ́ẹ̀ ṣé ọmọ yín láwọ̀kọ́ táwọn kọ́kọ́ ń ṣẹ́ àwọn ọmọ yín wòye náà káwá mú náà táàrí mú báyìí kí ni ẹjọ́ àwòrán ìdáhùn bá mi rò gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ rí ń bẹ̀ o bí ẹ ṣe ń fún ọ lọ́wọ́ báyìí àwọn ọlọ́gà gbowó àwọn ọmọ iṣẹ́ tí ń bẹ́ ń bẹ̀ tọ́jẹ́ sí ní ọ yóò ní tí wọ́n jẹ. àwọn àbíkú lẹ̀ ń kọ́sẹ́ èmi yóò gbowó ni o owó ìwò lẹ́gbẹ̀ẹ́ nígbà padà ni o. nígbà tẹ́ ẹ sí ọ̀fun sí bí àbí méjì ẹ mọ̀ ń gbà náà ẹ̀wọ̀n kan ẹ mọ̀ pé owó ilẹ̀ fi mọ̀ tí ń gbà náà ẹ wá ní báyìí kówó ẹ wá gbà kẹ́ larí mọ́lẹ̀ kẹ́ wá gbé lọ́wọ́. ọtí tẹ fún mi jọ́dọ̀ òtútù. ẹ wo tẹ fi lẹ́yìn lẹ ẹ jẹ́ sórí fíìdì ká lọ mú gómẹ̀ sẹ́ni ọmọ tó bá sọ pé ìyá àwọn ò ní sùn ni ó ń kò ní fojú lóorun ẹ já lọ. orí fíìdì kan dà lọ bẹ́ẹ̀ gáàndì ni sẹ́gbọ́n bí ìyá ẹ̀ bá wá tọ̀run kò lè mú kóòmù tọ́wà ìmọ̀ sọ́bẹ̀ fún yẹn. ẹ bímọ ẹ fi abẹ́ jóná ni. òbúrú. irú àdánwò ọmọlẹ́wọ̀ wọlé abi. bámi lọ sórí fíìdì. ẹyọ kan péré. lòtú gbọ́wọ́ sí ilé mi. mélòó lẹbi náà. kò sí tọ́kàn yìí ṣé adé lè tèmi rí abẹ́mu tèmi fẹ́ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ọkọ̀ ṣẹ́ kí tọ́mọ yóò tún gbọ́wọ́ sí ilé nu mélòó ogún mo bí. gbogbo tí wọ́n gbà lọ àwọn ìmọ̀ tí wọ́n fi yòókù ṣe bias by the sásọ. ẹ má bínú ọ àwọn Yorùbá ní pé tí kò bá ní ìjì obìnrin ò kì í jẹ́ kúmọ́lú mi ò understand ìtumọ̀ gbogbo ayé tẹ̀gbẹ́ mi jẹ́ lánàá yẹn ẹ̀rù ń bà mí. má jẹ́ kẹ́rù bá ọ̀rẹ́ mi ṣe rí gbogbo nǹkan tó rí yẹn késekése ni kàsàkàsà tó jẹ́ bàbá késekése ṣì ń bọ̀ lọ́nà má jẹ́ kẹ́rù bá ẹ̀ náà. pẹ̀lú gbogbo ilé ìtẹ́ ti gbé mi jẹ lánàá yẹn èwo tún ni késekése èwo ni kàsàkàsà. yẹ kí ni. The boy from the Y to the E to the K to the I to the N I. You know what I'm saying? Hey, what about worry? Guy, I will shock you. Of course. Shebi, because I know as we did. Shock him. Shebi, you get shock absorber. I will shock you. I don't know if you go for this guy your load where they carry put my head there. Nigga, what's the worry now? Now only we there now. Hold on. Dalo me jo.
Sorry, that is 200k chicken change. Yeah. Showari, to bawa she shirty affect be fun yi dada. Homie, you must smile, man. You're having double of that. He's gonna laugh. He's gonna laugh, bro. Yeah. Me understand the. You say o lè fẹ́ gbé fún mi àbí kí ni mo ṣe fún yín tí mo fi deserve. Shexy. Play on scores. Okay. Ọ̀rẹ́ mi máa clear. Okay, I go happy avec. Ṣorí ọ̀rọ̀ Sanmi ni. Wetin do Sanmi? A fẹ́ kó bá wa yọ ọwọ́ Sanmi láwo. Mi ò gbọ́ yín dáadáa. Nǹkan tí mo ń try àti sọ ni pé a fẹ́ kó jẹ́ Gbọ́láhàn ni wọ́n máa mú for scouting instead Sanmi. You know how it is now. Okay, between you and I, who you think say deserve am, me or Sanmi? We are talking. Oh yeah, you play. Just play your scores. Who deserve am? Òun ni. Ó ti yé mi dáadáa náà. Yakin. Jẹ́ kó yé ẹ. Ṣé wọn kúrò ló máa ń play defend against Sanmi? Yeah, true. Ó dẹ̀ mọ̀ pé ẹsẹ̀ la fi ń gbá bọ̀. Ẹsẹ̀. So, in other words, essay any prize and your eyes on the prize, you know? So that Agbeno Ale Shekini, Ale Gara, you were there, Mowo no. You know, playboy now. Yes. This guy. He has 200 naira now. 200,000 now. So you're going to be having no, 400. 200 naira, no need. 200 naira, need. I understand you guys. Okay. I understand. So you're in, yeah? Take this one. Ṣọlápẹ́. Ọ̀gá. Ìgbà wo ló sọ pé o fẹ́ lọ sílé yín ẹ̀ náà? Ọ̀sẹ̀ tí ń bọ̀ ni. Ọ̀sẹ̀ tí ń bọ̀. Bẹ́ẹ̀ni. Okay. Ọmọ tó máa ṣe rán mi létí. Sọ pé mo ní nǹkan tí mo fẹ́ fi ránṣẹ́ sí mọ́mí nǹkan. Inú mọ́mí ó sì dùn. Inú wọn ó dùn bẹ́ẹ̀ máa fi ránṣẹ́ sí ọ̀gá. Mo fẹ́ kí inú mọ́mí ó sì dùn náà. Ẹ ṣeun. Kí wọ́n máa dùn náà ni. Ọlọ́run ò ní fún wọn níbànújẹ́. It's okay. My mommy. Yeah, such a good girl. Daughter. How you doing, darling? My angel, kí ló ṣe ojú ẹ máa kọrin lọ́kẹ́? Daddy, I want to talk to you. Huh? Come on, shit. So, excuse me, angel. Hey, ọmọ Bóníkẹ́. Kó ra ẹ lọ, kó ra kó lórí fóònù. Màá la fóònù yìí mọ́lẹ̀, àádẹ́dùn ẹbí tó bá wà. How was yesterday? Ẹ pẹ̀lẹ́ kú gbádùn àná. Ìgbádùn yìí ò lẹ́lẹ́gbẹ́ o. Bí kò má stop ni. Àwọn ọ̀pọ̀mọ tó bá ti ṣiṣẹ́ gbúdọ̀ ní àsìkò tó máa fi gbádùn à ń ṣiṣẹ́. Yeah. Yeah, ó ṣe ọmọ Bóníkẹ́. Báwo ló ṣe fẹ́ ká ṣe? Bá ṣe fẹ́ ẹ̀ gangan náà ni. Bá ṣe fẹ́ ẹ̀ gangan náà ni ọkọ ọmọ Bóníkẹ́ kọ́. Ọmọ Bóníyà ni. Oníranù òpònú àgbàyà. Ìjọ́ olùfẹ́ jáwọ́ ní gbogbo rádaràda yìí náà. Ìjọ́ olùfẹ́ jáwọ́ ní gbogbo rádaràda rakàtí àràkàtì tó ṣe tó tiẹ̀ lọ́pọlọ. Ọmọ wà lórí ìjókòó dẹ́ jẹ́ pẹ̀lú obìnrin kẹ́ bá di ti jù ó dùn mí ojú pa mi ti fún ẹ. Samiat ọjọ́ wo gungun ni àgùntàn fẹ́ paṣọ ìṣẹ́dá. Ọjọ́ tí wọn bá jáwọ́ ní rádaràda tó ń ṣe yìí ni. Ọjọ́ ló fẹ́ stop kó kàn máa ronú ìdọ̀tí sí mi kó kàn máa rò pé mo kàn ń ṣì wà ìdọ̀tí mo ń ṣe nǹkan tí ò dá all the time. Ìṣekúṣe ni mo ṣe lójú ayé. Mo ń ro àbò ń ṣe. Èmi. Tí mo ká mọ́ ẹlẹ́nu lórí ìjókòó ọmọ ẹ tó dẹ̀ tí èyẹ náà lè bẹ wípé dáadé ẹ̀yẹ ń ṣọ́ọ̀ṣì. Samiat, why are you like this? Why are you like this? Why are you like this? Má dàkú lórí pé mo ká ipò òṣèlú yóò ṣiṣẹ́ lóṣè. Akúfàájí àdá. Màá máa nà wọ́n lórí fóònù ni.
Mama no wọ́n lórí fóònù torí kò kàn ní kò lórí kọ̀kọ̀ tó rò lọ́pọ̀lọ́ tó rò. Ọpọlọ tí yín ṣìkìtì báyìí ló ṣe rí lẹ́sẹ̀ ń pè pòpò lẹ́yìn ṣìṣekúṣe lójú ọmọ. Láti pé mo lọ ṣe pé bóyá mo lọ sí psychiatric home láti lọ fẹ́ yàwó. Tó o kóbìnrin sọ̀rọ̀ bí tó ṣe. Èmi ni mò ń ṣe yẹn. Tó ṣe rádaràdà orí ẹ̀ o ti forí gbálẹ̀. Ọpọlọ tí ẹ rí ṣìkìtì ni. O ti ń ṣe ló forí gbálẹ̀. Ọpọlọ tí ẹ rí ṣìkìtì tó bá ṣọṣe nílò mo lè dá mi lé lórí. O fẹ́ lọ ṣọlé délé yìí. Tó bá ṣọṣe rọ̀lẹ́ yìí mo lè rí ẹ bọ́. Èmi mà ní èmi ọmọ gbọ́dọ̀gàdé tó o bá rẹ̀ mi bọ́ tí n bá ṣubú tí n bá kú tí mi bá jí padà kí wọ́n defend ara mi. Wà láyìí wò wọ́n ni mo frustrate. Èmi ọmọ gbọ́dọ̀gàdé ìwọ ló máa dùn jù tó o bá ṣopó sọ pé mi kọ́. Máa ní provocation ni mi ní sẹ́wọ̀n bẹ́ẹ̀ni àdàbí tí wàá ṣe adájọ́ ni bàbá mi ló kù. Ọ̀tẹ̀ mi ò ní jí mi ò ní jáde ọ̀rọ̀ pọ́kù mi ò ní jí kó wá clear ara ẹ̀ màá wá kú padà finally bẹ́ẹ̀ ni mo sọ wọ́n dá òtò ìwọ àti tani ìrọ̀ wá tì. Daddy ti ní pé àwọn máa get ní fóònù tuntun ṣe understand. Ó ṣoríire ọmọ ṣe ń san mí thanks you o ṣe o Sami wá ó ti ṣẹlẹ̀ o kó sì ti já tán ọmọ pé iPhone ẹ̀sìn ilé ìmọ̀ lò báyìí ní ìsìn iPhone ẹ̀sìn ni ó gbàgbàgbà létí. iPhone X ló máa ń pè. ìgbà ṣe bí ẹ ṣe é pè ní. As an X for Xmas. X for Xmas ni. Yeah, X for Xmas. Ilé ìmọ̀ lò. Ṣé ẹ mú mi ṣeré ni abẹ serious? Ẹ wá gbà mí àti mo ti ń gbóòórùn rẹ̀ wọ́n gbé wọ́n tipálí ni o. Are you serious? Kochi ẹ ti upgrade nìyẹn. Fóònù àwọn big boys nígboro lẹ fẹ́ máa lò yẹn. Are you serious? Phone 350,000 naira. Lẹ́kẹ́ni. iPhone X náà lẹ fẹ́ rà. Bọ́lá ọmọ ẹ̀ ń kúrò kan. Ẹgbẹ́ ìyẹn tíátà nù. There about don't have to convert owó yẹn within 350, 370. Ó depend lórí bí dollar rate. Ó depend, yeah. Yeah. Ayé mi ẹ bàjẹ́. Ayé mi ò ní bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Fóònù 350,000. Owó tí ó fi ìrànlẹ̀ tí ó fi ìlàpá tẹ̀sán ó tó fi kọ́lé dé lẹ́fù líntù ó tó fi kọ́lé dé líntù ẹ sọ owó tó máa lẹ́fù páànù líkẹ́mi ọmọ ẹgbẹ́ àpò kí ní ìsàrùngún máa pe dádì kó dádì back to me máa pe dádì padà sọ ti yọ n ò lò. Coach, you mean I should call daddy back, right? No problem, I'll give him a call. The thing is, ẹ má lọ fúnra yín ní high BP. Ìdẹ́kìlẹ̀ náà ni. Immediately, right? Ìyíkọ̀ pé wọ́n. Ẹ má lọ ní high BP, ẹ má lọ ní high blood pressure. Ẹ má worry, wọ́n máa send ẹ. Sẹ́ndì ta ni. Mo ní wọ́n máa sẹ́ndì ẹ̀ owó ọmọ fẹ́ sọ gbọ́ pé bá ń pè wọ́n pé dádì o kò sì ní òun ò lo fóònù ńlá o ilé ló kọ́kọ́ fẹ́ bíìdì wọ́n sẹ́ndì owó sọ ti yé ọ nísìn ẹni báǹkì gbogbo báǹkì tí wọ́n bá tilẹ̀ jù sí ilé kí wọ́n jù sí. Kochi kò ṣe any bank lọ́kàn máa send ẹ sí ẹ sọ fún wọn pé kò ṣe sí Western Union ẹ̀yin lè máa lọ gbà báǹkì bí báyìí náà. Western Union. Sọ gbọ́ Western Religion Bank ní kò sọ pé wọ́n sẹ́ndì ẹ̀ sí Kéjẹ̀mú kí wọ́n sọ kọ́dún kó. Ẹ má wọrí máa bá wọn sọ̀rọ̀ ẹ bá dẹ̀ mo bí mi mo lè ní bí kí dáadé máa wọrí mọ́ kọ́ ṣe kọ́ kúkú kíìpù gbogbo ẹ̀ ń gbà. wọ́n mọ̀ kíìpù kankan owó ni kí wọ́n sẹ́ndì sọ gbọ́. Kochi ẹ máa wà alright. ẹlẹ́dàá yín náà lè lo 350 náà kí ló pọ̀ jù ẹ mọ ọkọ̀ ṣe ni pé ilé tẹ̀ ń wá yẹn ó wà lórí iPhone yẹn èyí tó tún le jù léyìn lọ ẹ máa rí lórí iPhone yẹn. ọlọ́mọ tí ìjẹ́ lo fóònù ńlá tí ń bá kọ́lé ojúlé mẹ́fà kọjú sí mi kọjú sí ọ táwọn ọmọ pọ̀ láàrin ẹ̀dẹ̀ tíyàwó tiran tó mú kan tí kejì tó mú kan tí ń bá fẹ́ mẹ́rin tí igi pé sọ́gbọ́n. ṣe ilé náà ti kọ lẹ́tí fẹ́ yàwó mẹ́rin àrẹ. ẹ dẹ́jú tí mi kọjú sí ọ yóò tó lé bá ń kó ni ẹ máa fọ́ wọn lẹ́nu papọ̀ yóò tó lé bá ń kó ni ẹ bá sọ kúrò àbọ̀ sí ẹ bá tẹ̀lé ló pè bọ́lá wọn má bàa tẹ̀lé fóònù ẹ máa lo lórí iPhone fóònù lọ́mọ ẹgbẹ́ bẹ́ẹ̀. ẹ lè edit ara yín bẹ́ẹ̀ jókòó síbẹ̀ ẹ lè edit ara yín. your head is pushing you orí ẹ̀ tí ọ. Pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Ta ló fẹ́ bá mi gbọ́? Ta ló fẹ́ bá mi gbọ́? The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. Ta ni wọ́n rò tèmi fún? Ta ló fẹ́ bá mi gbọ́? Ẹ gbà mí o, I'm losing it. Guys, double up.
máa wo tí wàá gbá máa wo tí wàá gbá kó máa wo tó gbà. Hey, careful guys, careful. Careful guys, careful. Sami, ìwọ ni kó mú bẹ̀ yẹn lọ́wọ́ o. Tó ti yẹ ń sìn. Ìwọ ni kó mú bẹ̀ yẹn lọ́wọ́ o. Yo, ó kàrí la. Hold on. Orí mi tẹ́sẹ̀ rẹ lọ. Bọ̀. Mark, Hashimano, Mark. Mark, Why you don't want to do what I pay you for now? Yes, sir. Wọ́n máa jẹ́ kó di ẹ mọ́. Ọyọ́ kọ́ ní ẹ̀. Ó ti ṣẹlẹ̀ ọ̀sán mi ti kọ́ lẹ́sẹ̀ o. Àbí ká fẹ́ wé gbó. Ẹ rọra gbé ẹsẹ̀ yẹn. Kó má lọ wú ni jọ. Hey, guys. Coach, go listen to me. Guys, now go listen to me. See, my candid advice, I'm going carry this guy go hospital. Hospital? Yeah. So ti kala se na nu. No, if not my liberato, not my bar arrange here now. Mi ò lọ. Ẹ má gbé mi lọ sọ́dọ̀. Àjẹ́ mo ti ti ẹ o. Bàbá ẹ bá mú fún fẹ́ pé daddy mi. Daddy ẹ money pa. Daddy ẹ sọ jàre àjàlá kan náà. Nípa kíni? Fún ní phone ẹ kó ṣe tó ẹ ṣe. Ebi wọ gan lọ tẹ. Èyí ẹ mọ̀. Ó ṣe mama, ìwọ gbọ́dọ̀ rẹ̀ sí ẹsẹ̀ fún. Máa kẹ́sẹ̀ mi sọ́run ni. Ṣé ẹ wà players talent kíni? What's happening now? Go now. Àmì ò rí nǹkan tí ń tẹ̀ kéde. Kí ló ṣẹlẹ̀? Sami. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Ta ló fẹ́ bá mi gbọ́? The pains in my heart is getting bigger. Oh, I'm getting weak. I'm losing it. Wish I could say it. Losing it. The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. No. Say it. Something keep on asking me to say it. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Ta ló fẹ́ bá mi gbọ́? The pains in my heart is getting bigger. Oh no, I'm getting weak. Tani wọ́n rotate me fún.
ta ló fẹ́ bá mi gbọ́. I'm losing it, losing it. Wish I could say it. I wish I could say it. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yes ma. Ẹ jọ̀ọ́ doctor ńkọ́? Doctor Wale, please. Okay. Ẹ ṣé. Doctor. Sọmi. Báwo ni? Fine. Ẹ jọ̀ọ́. Báwo lára gbé mi? Ara ti balẹ̀. She's fine. Ó kàn need rest. Kò tí lajú o, but she's fine. Aunty mi ńkọ́? Mo ti pè wọ́n lórí fóònù, wọ́n láwọn náà ti fẹ́ dé báyìí. All right. Please have your seat. Ìwọ, bá mi mú file patient tó wà wọ̀ kiri. I have a not so good news. Hello. What is this? What Gbemi has is malignant hypertension. And if we don't act very fast, it might become hemorrhagic stroke. Like she might have that. Stroke. Ọdún mélòó? Well, truth kò wọ́pọ̀ nínú, I mean, someone of our age. Only something like that. But 2 out of 10. I mean, it happens. All right. Okay. All right, Bun. Choking the solution. What's the way out? Gbogbo tó bá yẹ kẹ́ fún mi ní time. Kí lẹ explain nǹkan tó ń ṣe mí fún yín? Àbí bóyá kẹ́yìn fúnra yín gan tí ẹ notice. Ìjà lẹ máa ń bá Dábìjà gbogbo ayé all the time. Má bínú ọkọ. Má bínú. Mo kí wàhálà wà bẹ́ẹ̀ náà pọ̀. Ó máa ń pin mí lẹ́mìí ni kó ṣe pé òun mi kí n bẹ́ẹ̀ máa fa wàhálà. Ọ̀rọ̀ mélòó ni mò ń sọ mí yìí lápún. Abẹ́ẹ̀ ló sọ mí dídàkudà. Má bínú. Tí bá tó wá ní mo fẹ́ bá Dádì sọ̀rọ̀ náà. Ẹni jẹ́ kó ráyè tèmi pẹ̀lú ìjọ̀gbọ̀n yìí. Tí bá yín sọ ilé ilẹ̀ màmá sọ yẹn. Má bínú. Wọ́n lábàá bẹ́ẹ̀ pọ̀ ni. Má bínú. Dádì kò bàbá. Ó ti gbé bàbá. Hello. Hello, Samiat. Ibo lẹ rìnrìn àrè lọ, ibo lẹ kórìí burúkú lọ. Irọ́, ìpàdé kọ́ ni mo lọ. Àwọn àlè ni mo wá kiri. O kò kúkú sígbà tó máa ń lọ ọpọlọ. O wà lọ hospital lọ́dọ̀ ọmọ, o tún sọ̀sọ̀kúsọ. Aláfiṣe, ọ̀rọ̀ ọmọ ìyá lọ hospital níbàyí. Ta ni ò bá jókòó tọmọ ẹ̀ níbàyí? Abádọ́ tó sọ̀rọ̀ tó dàgbà tó sọ̀rọ̀ tó lẹ́ẹ̀kan. Mo ń bá sísè, ó dé lọ. O ti sáré gbé flight sáré lọ sí Àbújá kíákíá. O ti sáré padà bọ̀. Oníranù, ọkọ̀ mọ́là, ọkọ̀ bóníyà, eléṣì. Ẹ ṣáà kò sí padà wá síbi ara ọmọ ìyá ń bí. Nǹkan ló ń ṣe àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá wí. Àwọn tó tómi ńlé yín ló ń bá wí. Ó rí, ó kàn tó bí kalẹ̀ bàǹbà. Nígbà tó jẹ́ pé èyí tó yẹ kó o fi ṣe ọpọlọ, òun náà oúnjẹ ni. Kò sí nǹkan tó lè gbẹnu sí. Jọ ṣó yẹ kí n sọ fún ẹ pé ó yẹ kó jókòó tọmọ ẹ lọ hospital? Ṣó yẹ kí n sọ fún ẹ? Ṣó fi ṣí ẹ ni? Ṣó lè jókòó jẹ́jẹ́ ni? Síbi téèyàn lè lọ láyé ọ̀dọ̀ àlè ló lọ all the time. Kájẹ́ bí wọ́n ṣe lọ ń bálẹ̀ náà nìyẹn yẹn á wà láyé. Kí gbogbo tó wà lẹ́yìn mélòó ló ti jẹ́ tán bẹ̀ tó tún ṣíra rẹ̀ jẹ́ orí burúkú pẹ̀lú àwọn ọmọ tó jẹ́ pé fún Adéjọ́ la fi ń gbéra. Èmi rèé kéńdé ọmọ ti jẹ́ Adéwọlá. Jọ̀ọ́ máa wúre gbèlè ẹgbẹ́ ọmọ mi ṣé o ti gbọ́? Mo máa dé hospital nsìn. Ṣé àmà bọ̀? Máa débẹ̀ yẹn nsìn ìfimílẹ̀. Dọ̀bá ìjọ. Èwo náà lójú wo kò back to sender. Bọ̀dé Àdìsá ló ń bá wí. Kó má bọ̀ kó má lọ wú kú, má lọ mọ mi kú, má bínú ọkọ mi, wàá pè é padà já máa bọ̀ ńlé, má bọ̀ lọ́sítù olóṣì. Kí ló dé kí ló le tó yẹn náà? Bí ọ̀rọ̀ obìnrin wà nìyẹn. Ò ṣèṣekúṣe, wọ́n á ló ń ṣe.
bẹ́ẹ̀ bá wá kúkú yàwó rẹ̀ ń sìn tó kúkú wá ṣe ń kọ́ ọlọ́run dẹ̀bẹ̀ ṣe pé mo ti bẹ́lẹ̀ dá mi sọ pé lẹ́yìn ìyàwó mi ò ní gorí obìnrin mi ó yàwó náà tẹsẹ̀ mọ́rin jọ jẹ́ ń tètè dọ́dọ̀ ọmọ mi please this is important ó mọ̀ pé mo pàpàdé tì ní. Mami, you are doing the same thing over again. Nǹkan tí mo ṣe ń sọ pé ó dùn mí ẹ tún ti ń ṣe. Má bínú abẹ́ẹ̀ ni ògbọ́n abẹ́ẹ̀ ló ń pin mí lẹ́mìí ó mọ̀ pé mi ìlápọ́n mi ìfẹ́ wà lápò bí ìdẹ́ni jẹ́ kó jèrè ọ̀rọ̀ lára mi mo kàn ra pé ń sí gbogbo wà bọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí mi mi ìlè dákẹ́. Don't touch me. Even you. Are you any different from her or from my dad? Oh, tí bá try láti bá ọ sọ̀rọ̀ you're always all about Arsenal, Chelsea, Real Madrid. Bó ṣe lè wait láti rent tó máa scout fún ọ tó fẹ́ máa play fún ọ. Do I play football? Do I even know anything about football? Babe, bí ọjọ́ ọ̀la wa ṣe máa dára náà ni mò ń bá kiri. That's what I'm working on. Oh, bọ́jọ́ ọ̀la wa ṣe máa dára. Do you just prepare for tomorrow? Today is going to determine what will happen tomorrow. You are just too selfish. It's always about you. Do you even know what makes me happy? We get to talk about you all the time. You don't even know anything that makes me feel good about myself. I'm sorry. But I'm here now. Everything will be fine. You are here now. Everything will be fine. What if it's too late? Kò lè too late o. Ọlọ́run ò ní jẹ́ o. Kò ní sí wàhálà kankan mọ́ o. Èmi àti bàbá ẹ̀ gan ìgbà ayé ìrọ̀rùn la máa gbé. Kò bá lóun fẹ́ fẹ́ yàwó lé mi. Kò bá lóun fẹ́ fẹ́ Haúsá lé mi. Kò bá lóun fẹ́ fẹ́ àlàlùmọ́gìrì. Kò bá lóun fẹ́ fẹ́ mẹ́rin lé mi níjàmọ̀. Ìgbà ayọ̀ la máa gbé. Òun náà kò ní máa lé bọ́ọ̀lù kiri mọ́. Láti ẹ̀ fi ṣe bọ́ọ̀lù. Kò kàn ní máa ráyè. It's fine. It's not too late because the doctor said you'll be fine. But does it still change anything? Change. Àti wà ń bí báyìí pẹ̀lú ẹ̀. Mo ti pe bàbá ẹ̀ náà ṣáà gbọ́ tí mo pe òun náà ti ń sáré bọ̀. But does anyone even remember today is my birthday? You never remember. Èmi tí ẹ̀ rántí bọ̀ gbogbo àlára ẹ̀ tí ò yá yìí ló tó gbé kúrò lọ́kàn mi. It's fine. I need to relax. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, baby. Happy birthday to you. Baby, it's a surprise one, darling. Happy birthday. I wish you long life and prosperity. Lágbára Ọlọ́run, sórí ìwòye ẹ̀mí tó máa ṣe òní ṣe ń bí. Ikú ò ní pa ẹ́ mọ́ mi lọ́wọ́. Àrùn ò ní. Gbémi. The pains in my heart is getting deeper. Looks like I'm strong, but I'm getting weaker. Doctor. No, say it. Say it, but asking me to say it. Now it's too late. Oh, I showed that boy and more. Only if you had listened when she was dying. Mama fojú sunkún ọmọ. Abiyamọ,
only if you were there. When she needed someone to talk to, ọ̀rọ̀ Obama bẹ̀yìn yọ. Abiyamọ. What is this? Explain this. Kí ni túmọ̀ eléyìí? Kí ló ṣẹlẹ̀? Ìkíni. What's this? Tina. Are you fine? Ìgbà wo ni mo sọ fún ẹ pé mo fẹ́ di vegetarian? But babe, mo sọ fún yín lánàá that we'll be having fruit fast. Oh, the fruits la máa jẹ lálẹ́. O mọ nǹkan tó ń ṣe. Láti bo síbo. Debola, mo sọ fún yín lánàá now and you didn't oppose. Mi ò rò pé o mọ nǹkan tó ń ṣe ẹ ṣá. I've been out since morning. Mo lecture for hours. Èmi àti Aisent jáde ó fẹ́ ránjọ fún mi mo ń pariwo no, I'm a married man, I need to get back home. My wife would have prepared something. So I got back home to meet this. Babe, we're supposed to be fit as a family, you know, fit fam. Fit fam. Ìgbà ni mo sọ fún ẹ pé mo fẹ́ ológun fit fam mo dé bá mi. Babe, it's for your own good, for our health. Mi ò rò pé o mọ nǹkan tó ń ṣe ẹ́. What is for your own good? No, what is for your own good? I want to eat. Oúnjẹ alátàdé ni mo fẹ́, like right now. Babe, no. That's not a nice thing to say. That's not a nice thing to say. This is marriage. Marriage is about support and togetherness. We should support each other now. Support and togetherness. Yes, now. So best way to feel support me ni kó má fi bí pa mí. But babe, mo máa support and gbogbo nǹkan tí wọ́n náà bá ṣe. Just support me on this. I want to eat. Oúnjẹ alátàdé ni mo fẹ́, like right now. Babe, excuse me. really? Debola. Ṣé wá kí ló dé? Kí ló dé má pa mí now. Ayé ibi òkòtó oyin. 4,000. Èmi náà tí mo ní mo ń kà lọ́wọ́. Ẹ gbà sá. Ẹ ṣé o. Madam, ṣé kí gbé sí mọ́tò? Gbé sí wa. Kọ́ àkáǹtì ẹ̀ o. Kọ́ gbọ́. Kọ́ àkáǹtì aṣọ òun o. Okay, sir. Ó dà, ẹ wò. Madam, ẹ mọ̀ pé bóyá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bóyá ọyọ́ mọ̀ àtàṣì yín tó ti yé yín. Ẹ dákun, ọkọ yín, ṣé a máa ṣeré ebútú ni? Kí ló ń jẹ́ ebútú? Pé bí kéèyàn máa ṣeré iye pẹ̀, bóyá máa ṣe sùwé, tí wọ́n máa ṣe sùwé. Ṣé ẹ fẹ́ sọ pé mo patist lọkọ mi ni? Eléré orí ìtàgé ni abájọ wọ́n wú ẹsẹ̀ ṣòkòtò wọn, wọ́n tẹ ṣòkòtò lẹ́yìn. Wọ́n á mọ̀ tẹ ṣòkòtò mọ́lẹ̀. Ó kì í pọ́n ni. Tá a kó inú mọ́sínì báyìí ni mọ́sínì bá kọ̀. Tásọ bá sì ti dọ̀tí báwọn. Mọ́sínì máa rí ìjẹ́ẹ̀tì ni. Bá a ṣe kó kú mẹ́nu lèmi àtọmọ ẹ̀ làbá kò sí ọwọ́ láì fọ̀. Èmi mo gbà á ní ọ̀dọ̀ machine. Mo fọ̀. Ó wá clean dáadáa. Àfọ̀tọ́ mọ́. Ó ti yé mi. Àfọ̀tọ́ fún ni. So ọ̀gá. Sọ̀wọ́ wèrè. Efe tó kúkú. Ọ̀fẹ́ dání ó lérú ni. Ṣé ìtọ́ fẹ́ sọ fún mi nísìnyí pé kí o lè bá àmọ̀ pé inú aṣọ ọkọ ọmọ láti bá nẹ́ẹ̀tì. Mo rò pé àwọn ọlọ́run ní pé kọ́ fún wọn kọ́ máa ń gbàgbé. Inú aṣọ ọkọ ò lè ti bá nẹ́ẹ̀tì. Bóyá mi téèkì tiẹ̀ ní ọjà rí. Ọ̀pọ̀ àrùn dáńtà fọ̀ láàsì ibẹ̀ láti bá. Ẹ̀mí ìpè inú aṣọ ọkọ mi lè ti bá nẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ àdáhùn. Inú aṣọ ọkọ mi lè ti bá. Kò sí wàhálà. Kó má jalè, ìwà ọmọ ní mọ́mọ́ ṣókè gbé. Ìwà wọn ni, ìṣe wọn ni, ìdánimọ̀ wọn ni ẹ̀ka. Ìwọ kúrò ní station. O lè sọ fún mi pé o ti ṣetán àbí. Má bínú. Actually mo ní ní mind. Mo ibọ̀ tá mo rí pé tire ti less. Pé kí n tètè rush sort of organizer kó bá mi pump kó lè gbó máa jò tán. Mi padà débẹ̀ náà tó fi jò tán. Òun náà ló ṣẹ̀ṣẹ̀ bá mi gbé wáyé. Ẹni ò ní point. Tí ọ̀rọ̀ èmi àti ẹ tó bá ṣe pàtàkì sí ẹ, ọ̀rọ̀ àjọsọ wa tó bá ṣe pàtàkì sí ẹ, kò take anything kó call mi kó tó kúrò ní station náà. Má bínú, mi ò rò báyìí. Okay, I'm sorry, my bad. Má bínú, I'm sorry. Ẹni, mi ò mọ̀ bóyá o ti ẹ̀ rí rò pé kí obìnrin tó lè kọ ẹnu ìfẹ́ sí ọkùnrin, ó ti máa sunkún ògiri. At least, ó yẹ kó appreciate yẹn. It's hard work, man. Honey, come off it. I know you're married,
And I'm not dumb. But we can start from friendship, can't we? Okay, ọ̀rẹ́ ti yé mi. Ọ̀rẹ́ ti yé mi, mo dey appreciate ẹ gan. Sori, Akin kanjú obìnrin ni. Ó dàbí ọ̀kín ní láwùjọ àwọn ẹyẹ. You're royalty, but nǹkan kan tó ń ṣe mí ni wípé èèyàn mẹ́ta ò lè dúró ní méjì. That's the problem. Henny. Yes. Inú ògbàlà Yorùbá o. Bí àṣà ò bá ní fín àwọ̀ òdì nìran. Ojú ọ̀run tó ẹyẹ fún láì farakanra wọn. We can work around it. All right, fine. It's all right, but jẹ́ kí n fọ̀rọ̀ mi lọ àwọn àgbà náà. Yẹ́n mọ̀ pé tọ́mọdé bá pa ikú, ó máa dájẹ́. Tó bá pa ẹja, á dájẹ́. Àmọ́ tó bá pa àrọ̀mọdémọdé, á gbé lọ lílọ báwọn òbí ẹ̀ ni. So kò ní wá interesting kò jẹ́ pé jẹ́ kí n fọ̀rọ̀ mi lọ my one and only advisor, which is my dad. Let me talk to my advisor first now. I'll get back to you. What did I just hear? Did you just say that you want to inform your dad about our relationship? Is that what you're trying to say? Yeah.